fẹ́ kí wá lọ gbọ́ ohun tí mọ́mí wa yìí sọ yìí pé ìjọba APC ẹ ṣe nǹkan kan kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe ẹ tuntun ń bẹ̀rẹ̀ láti fi máa ń febi pa àwọn aráàlú kán lè bá a dìbò fún yín kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe wọ́n tún wá ní ẹ̀yin ará ìlú Ìlọrin ọmọ 13 years ọmọ 8 years tẹ́ máa ń ṣe kinní fún wọn wípé kò sí nǹkan tíjọba ṣe sí in fact wọ́n sọ ọ̀rọ̀ lóríṣiríṣi ẹ wá lọ gbọ́ bí àwọn ọmọ mi wà bó ṣe yànnà náà ọ̀rọ̀ yìí lẹ́sẹẹsẹ ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. kankan o kò sí ní tẹ́ ẹ ṣe o ara kò protect kankan o kò sí ní tẹ́ ẹ ṣe o wà á lè máa fìyà jẹ wọ́n kẹ wá tẹ́ná máa dákẹ́ káwọn kan máa sọ pé they have tried èdè kan ní n táàrí promise táwọn tó wà ń bẹ̀ náà ni pé àwọn tó wà ń bẹ̀ ti bà excuse pé àwọn tó wà ń bẹ̀ ti bà nǹkan jẹ́ kẹ́ tó wọ bẹ̀ sí anything o wà á lè ní ká dákẹ́ o lè ní adákẹ́ tó protect àwọn ọmọ protect àwọn ọmọbìnrin gbogbo àwọn ọmọbìnrin náà ti abuse tán gbogbo wọn náà ti molest tán no protection nothing zero security lè ní adákẹ́ o wọ́n tí ò bá tẹ́ lọ́rùn mọ́ fọ́n blọ́ọ̀kì mi àbí blọ́ọ̀kì mi o ìníjẹ́ gbádùn ní táìmù tẹ́ bá ń ṣe election o ìníjẹ́ gbádùn o ìmọ̀ jáde wá máa sọ gbogbo bí tẹ́ kù sí o ìníjẹ́ gbádùn o bẹ́ẹ̀ bá pa mí lẹ́ pa mí o ìníjẹ́ gbádùn ní táìmù election o àti gbogbo ẹ̀yin tẹ́ ń campaign fún wọn ìmọ̀ ta òkú ọ̀rọ̀ ìmọ̀ ta fún yín o lè gbádùn o kẹ́ mọ́ rò pé gbádùn o ìníjẹ́ gbádùn o ìtẹ́ fẹ́ ṣe ní ìsinmi pé mú gbogbo ilé ayé kó lè mọ́ wọn kán lè bá wà kò ní sí option fún wọn fẹ́ weaponize hunger so that ebi ó pa wọn ò ní ní choice gbé kẹ́kẹ́ fún ráìsì àtẹ̀wà lọ hope kankan ò wà rí ní o rí hope kankan rí ní o má flag mi o bẹ́ẹ̀ flag mi dúró election yìí lọ sí àkáǹtì bíi 10 tí ń fi mọ́ weaponizing poverty lẹ́yìn sí àti mọ́stá yín o weaponize poverty ni o àti hunger àti mọ̀ pé wọlé o ìní gbà o àkáǹtì 10 ní ìmọ̀ lò tí mo fi jáde sásásá ní táìmù election o lè fara re lọ o àti mọ̀ pé yìí náà lẹ́ wọlé forcefully o pẹ̀lú rígìn o àmọ̀ pé yìí lẹ́ wọlé o èyí present government yìí àti mọ̀ pé yìí lẹ́ wọlé o torí àti rí gbogbo sẹ́wọ́ yín bí petrol ti lọ sókè ara nǹkan tẹ́ ẹ máa ń ṣe ni weaponize kinní yẹn ni fàyè ni wọ́n lára so that ẹ bá fún wọn ní little wọ́n lè kó wọn jáde ní àsìkò òbò gbogbo ẹ̀ lámọ́ o ẹ má parọ́ ẹ má tanra yín o gbogbo ẹ̀ lámọ́ o àní gé ẹ gbádùn o ẹ má tún wá dá wa lákẹ́ o èmi ò mọ tí tèmi tiẹ̀ wá ń dùn yín sí sẹ́yìn wò mí lẹ́fí ń fẹjọ́ mi sùn ni sẹ́yìn wò mí ni tẹ̀mí lọ rìpọ́tì àkáǹtì mi kí ló dé tó ń wò mí sẹ́yìn tí máa ń sọ tí ò bá tí ọlọ́run kí ló lọ rìpọ́tì àkáǹtì mi fún ẹbí ọmọ lọ bí tí wọ́n ti ń sọ ti ń gbé yín ga ni sẹ́yìn wò mí ni àbá tí wọ́n ń sọ̀rọ̀ yín èèyàn bíi 10 nú yín àtọlórí burúkú yẹn wà lọ́mọ rìpọ́tù àkáǹtì pé ká tó dákẹ́ sẹ́yìn wò mí kí lẹ́yìn wò mí fún ìní jẹ́ gbádùn ní táìmù election ẹ̀ sì lè mú mi bí ìní jẹ́ gbádùn rárá ilé máa gbọ́ ìbànújẹ́ kẹ́ máa traumatize mi kẹ́ wá ní kí n dákẹ́ ilé máa gbọ́ ìbànújẹ́ every time kẹ́ máa bá àwọn ọmọ lọ́mọ káwọn ọkùnrin kí wọ́n defile àwọn ọmọ tàtí àwọn kí wọ́n disvirgin wọn kí kẹ́ wá ní kí n dákẹ́ kí n má wà kígbe yẹn yín mọ̀ kígbe sásásá ni kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pa mí lóhùn mọ́ yín mọ̀ jáde ìníjẹ́ gbádùn ohun mi ó rẹ̀ mí lo paracetamol yín jáde ìmọ̀ gbé yín ṣépè ìmọ̀ gbé ìjọba tẹ́ wà ń bẹ́ẹ̀ ìmọ̀ gbé yín ṣépè kò sì sí ń tẹ́ lè ṣe fún mi tí n bá ọmọ 13 years ni àwọn Ìlọrin ni ẹ̀yin Ìlọrin ìníjẹ́ gbádùn ẹ̀yin Ìlọrin ìníjẹ́ gbádùn tó rọ́dọ̀ yín ni kíní yẹn ti pọ̀ sí o ẹ̀yin lẹ́mọ̀ ń lọ ẹ̀yin ni o ẹ̀yin Ìlọrin ni o ẹ̀yin lẹ́mọ̀ ń lọ ẹ̀yin Ìlọrin
àti APC ẹ̀yin méjèèjì lẹ dáná lọ́wọ́ mi o ó bá wù yín kẹ́ ẹ máa bú mi kẹ́ ẹ gbé mi ṣépè kò ní dùn mí ní kò lè gbé mi ẹ bá mú mi o ẹ̀yin Ìlọrin yìí ní jẹ́ gbádùn Ìlọrin àti APC ló dáná lọ́wọ́ mi lọ́dún yìí o yìí ní jẹ́ gbádùn torí gbogbo kéèsì tán gbé wá sọ́dọ̀ wa ń bì tí kì í sì ṣe pé irọ́ táwọn èèyàn gan lè tẹ́tí báyìí sí Ìlọrin ni o ẹ̀yin Ìlọrin ni ó pọ̀ lọ́dọ̀ yín ni àsọ pé nọ́bì ọ̀dọ̀ yín kéèsì yín kí wọ́n máa báyàn kán máa forcefully báyàn sùn kán máa kí nǹkan bọ̀yàn lójú ara Ìlọrin ló ti pọ̀ jù sí o ìfẹ́ kẹ́nìbọ̀dì ó dìfẹ́ǹdì pé nọ́bì ó lè Ìlọrin o ẹ má dìfẹ́ǹdì ẹ o kí níyẹn ò ṣe é dìfẹ́ǹdì o ó gbà mí lójú tí o mo tan mọ́ Ìlọrin o mo tan mọ́ Ìlọrin o bóyá maybe you don't know mo tan mọ́ Ìlọrin gidi ni o ìwà lè ti torí pé mo tan mọ́ Ìlọrin kí n má wàá lè sọ eléyìí ibi tí kéèsì yẹn ti ń pọ̀ jù tó ti ń wá nìyẹn o mo tan mọ́ Ìlọrin gángan ìdá àwọn ọmọ Ìlọrin gángan náà ń ṣe jù o all the cases we have treated on this lórí olójú abẹ ẹ bèrè lọ́wọ́ àwọn tó wà ní comment section yìí náà lọ́ máa wo comment section Ìlọrin ní stepfather tó bá ọmọ sùn Ìlọrin ní Ìlọrin ní kíní yìí kò fẹ́ wà ordinary mọ́ ó ti di kọ́ọ̀sì ó yẹ kí wọ́n bá yín kán wà nǹkan kan ṣe sí Ìlọrin ní mi ìparọ́ mọ́ yín mo tán mọ́ yín Ìlọrin àti fẹ́ APC èmi àti yín níta lè ṣe àṣàṣì ò sì lè mú mi torí wọ́n ti ṣàṣàṣà sí mi kò mú mi àṣàṣì ò yìí ràn mí wọ́n ti ṣàṣàṣà sí mi wọ́n ti gbọ́n kò mú mi èmi ò mọ̀ bóyá penetration tẹ́ mọ́ penetrate àwọn ọmọ kéékèèké yẹn bóyá ẹ máa ń lò fún nǹkan kan ni wàláì bóyá ẹ ń lò fún nǹkan kan ni kíní yẹn àtọ̀dọ̀ yín ní ti máa ń wá ọmọ 13 years ọmọdún 8 ẹ wà lọ́mọ penetrate wọn forcefully ká má fún mi ní nǹkan kan kò ní wọ́n kàkà kí please I don't want wàhálà o kò ní dáa fún tí bá yín ta conscience mi nítorí billions ebi ó pa mí yíya kúkú ebi ni yíya become a rat ajá kí n má rí oúnjẹ jẹ mọ́ láyé wọ́n jẹ́ ń gbé ọsẹ́ pé kàkà kí o má fi àwọn nǹkan bá mi bí mi ṣeré o ebi ó ya ọmọ mi sá yíya kúkú ebi yíya di atọrọ jẹ kàkà kí ìwà tí ń fi máa sọ nǹkan míì tí mo dẹ̀ rí nǹkan míì ebi ó ya pa mí kú ni kò ní dáa fún ilé tí mo fẹ́ kọ́ tó jẹ́ pé mo mọ̀ pé àwọn tó wà ń bẹ̀ ẹ̀ ṣe dáadáa kò ní dáa fún èèyàn tí mo èèyàn fẹ́ jẹ́ tí èèyàn fẹ́ wà ń bẹ̀ jọ mo sọ wá o wọ́n jẹ́ gbé ọ sí pé o ara ń kan mí o. jẹ́ gbé ọ sí pé ara ń kan mí kàkà kí o orí ń fọ́ mi o torí pé wọn kì í disturb olùsí ẹ lọ fi ń kọ́mẹ́ǹtì tó ń rẹ́rìn o torí pé ọ̀wà traumatize ni o. ebi ó ya pa mí kú ni sọ̀rọ̀ pé bóyá ebi ọ̀rọ̀ pé ìmọ̀ jẹ̀yà pé mò ń ṣe tí mò ń ṣe ni ebi ó pa mí kú ni sọ̀rọ̀ pé wọn àti ọ́fà ni ìkùkù ebi jẹ́ ni kàkà tí wàá fi wá sẹ́ẹ̀lì tí wàá lọ́mọ sẹ́ẹ̀lì conscience mi kí wọ́n á rí kébí ọlọ́mọ kí mo rí bí gbogbo nǹkan ṣe ń ṣe ẹ wo gbogbo nǹkan tó ṣe. ṣé ẹ wá fẹ́ ká dákẹ́ kí wọ́n máa gbowó lórí dídákẹ́ kí wọ́n rọra fi mí lẹ̀lẹ́ kí n máa ṣe tí mò ń ṣe lọ bọ̀ pé kí wọ́n rí nǹkan tí ò dáa protect àwọn ọmọ yìí. gbogbo àwọn ọmọ pẹ́wọ́tà náà ti di fáìlì tán kò sí fájì mọ́ kò sí fájì nílọrin mọ́ gbogbo fájì náà ti kọwọ́ bọ̀ láà gbogbo àwọn àwọn fájì ọmọ wọ́n ti di àwọn bàbá stepfather wọn wọ́n ti disfájì wọn.
ẹjọ́ ẹ̀yin Ìlọrin kí ló dé kí lẹ fẹ́ bá wa ṣe sí àwọn ọkùnrin yín ṣé ní bá wa castrate wọn báyìí. kí ló dé tí kíní abẹ́ wọn ló ń control ọpọlọ wọn. ṣé ní bá wa castrate wọn báyìí. Just Adétóun àmọ́ bóyá wà kò yí torí sí Instagram ní máa ń wà ní. ẹ bá wa lọ Ìlọrin ní kíní yẹn ti wọ àwọn ará Ìlọrin náà ń ṣe kíní jù. ẹ lè mú mi ń bí má sọ̀rọ̀ mo sọ̀rọ̀ nu ẹ lè wá gbé mi ẹ lè ní dákẹ́ láyé ní sùn ẹ̀yin náà ní sùn bí wọ́n ṣe ń dà mí láàmú pé wọ́n ti gbogbo wọn pẹ̀lú evidences tí yóò gbọ́dọ̀ máa show evidences tó yẹ pé tí ó bá jẹ́ irú ìlú yìí ni gbogbo àwọn bọ̀bọ̀ yẹn wọ́n ti wá bí wọ́n ṣe pa ẹ lè dá mi mú. má jẹ́ ní ó bí mi princess o má generalize o má jẹ́ ní ó bí mi o má generalize gidi gbogbo cases tá a ṣe lórí bí Ìlọrin ni molestation ti pọ̀ jù bẹ́ẹ̀ má jẹ́ ní ó bí mi o òfòlọ́wọ́ bá tó dọ̀rẹ́ mi ní o ara ń kan mi o sọ pé kí n má generalize mọ́ o ibi tí nǹkan bá ti pọ̀ jù sí èyí ó generalize ni o pọ̀n láàárọ̀ pọ̀n lọ́sàn pàlú yá gbà tí ṣe pọ̀ níhùn bí tó wá ń sọ pé don't generalize are you new here sọ new lórí péjì ni àwọn tí kọ́mẹ́ǹtì ìsàlẹ̀ ọmọ Ìlọrin ni wọ́n mo tan mọ́ Ìlọrin àbẹ̀rù pé ìnìkan lẹ tan mọ́ Ìlọrin ni ọmọ Ìlọrin ni mí mo tan mọ́ Ìlọrin kákò mọ́ kọ́mẹ́ǹtì mọ́ o inú ń bí mi o torí inú ń bí mi pẹ̀lú don't generalize o. ẹ má dàrú lóhùn jàre bá ṣe máa ń fòṣì ṣayọ nìyẹn àwọn náà mọ the truth wọ́n á lè máa sọ pé don't generalize she knows the truth. ọ̀rẹ́ mi tiẹ̀ ní àti àmọ́ generalize mo ń sọ̀rọ̀ kan mo sọ fún pé nǹkan ń pọ̀ jù láti ṣáìdì wọn wá ọ ní kí n má generalize gbogbo àwọn obìnrin bẹ̀ ní lẹ́tí wọ́n ti defile tán tí wọ́n sì ti ní kí wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ táti fògùn tẹ́tì wọn ọ̀fẹ́ madúró ẹlìmọ̀ nìkan ní ẹlẹ́ẹ̀kejì tí mo jáde rè ọkọ mi ọ̀rọ̀ ẹlìmọ̀ nìrè àti jáde lálàkọ̀kọ́ wọ́n rìpọ́tù wa la fi calm down ni mo ti mọ̀ káyìí tí ìjì yín ni stop generalizing jẹ́ rí ọ lórí kọ́mẹ̀ntì mi bíbá ní gbé ọ sépè again kí n rí anybody kó tó fẹ́ sọ nǹkan tí ó tó tígà mi tí ó fi di wàhálà. ntẹ́ ẹ mọ̀ pé ń ṣe ẹ lé own up ní. ẹ̀yin obìnrin náà ti wá fẹ́ use mọ́ ẹ̀yin obìnrin náà ti fẹ́ use mọ́ ẹ̀yin tàti abuse in the past ẹ wà ní fẹ́ ká tó sọ ṣe é sí èrè ni. Abeg, that is just the reason ọ̀rọ̀ yẹn lẹ́sẹ̀ṣẹ̀ sọ wọ́n ti wà use mọ́ ẹ ti wà use mọ́ táwọn obìnrin yẹn náà tó wá máa support èpè pa yín ni tẹ́ bá ti wà use mọ́ sáwà wà use mọ́ ni. kì í ṣe another one ni ẹ ti wà use mọ́ kíní yẹn ti wà ní ọpọlọ yóò ti wà store tọ́mọ́ wá ti ń sọ̀rọ̀ yẹn inú wa máa bí yín wọ́n gbé yín ṣépè ni. ẹ avoid mi o torí ìdáko ẹ o ẹ avoid mi o ìní jẹ́ gbádùn ABC o ìní jẹ́ gbádùn ní táìmù òṣèlú yẹn ń lọ wá bí n ṣe tọ́jú ara mi ìmọ̀ jáde ìmọ̀ ṣe chat ní every 5 minutes 10 minutes mo mọ̀ pé ilẹ̀ wọlé ṣùgbọ́n mi náà ò ní dákẹ́ ìní jẹ́ gbádùn torí ẹ̀ ṣe nǹkan kan o ẹ̀ protect citizen yìí o ìní jẹ́ gbádùn ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ní mọ̀ jáde kò sí ní tẹ́ ẹ lè ṣe fún mi nothing kò sí ní tẹ́ ẹ lè ṣe ẹ lè pa mí bí n bá wá Nàìjíríà náà lẹ́ pa mí ìgbà tẹ́ ẹ lè pa mí náà nígbà n bá wá Nàìjíríà kẹ́ ẹ sọ mi mú kẹ́ ẹ pa mí kẹ́ ẹ mú mi kẹ́ ẹ tì mí má ṣùgbọ́n kí n mọ̀ pé APC present government nísìn ẹ sí anything ẹ sí nǹkan kan àsì lè dákẹ́ there is nothing you are doing ẹ sí anything protection security ebi ẹ ti wá ẹ ń weaponize poverty
ẹ ń weaponize ebi hunger ẹ ti bẹ̀rẹ̀ báyìí ẹ ti bẹ̀rẹ̀ àti mọ̀ pé òṣèlú ti ń bọ̀ ẹ wàá mú ìlú yóò le fún wọn they will now be left with no option than to vote for you ẹ tún ti increase epo fueli ẹ tún ti gbé sókè ẹ tún wá excuse tẹ́ ti sọ pé ló ṣẹlẹ̀ ìní jẹ́ gbádùn o ìní jẹ́ gbádùn o àjọ wà lẹ́nu ẹnu ẹ rí àrà tó fa àwọn ọmọ tó lọ ṣe jam lẹ́nu ẹ rárá tó fi wọ́n dá ni ló bá parí. wọ́n gbowó jam wọn ò wá organized ẹ máa gbowó lọ́wọ́ millions of children kò sí organization pé bóyá ẹ ti palẹ̀ mọ́ ara yín ẹ ti ready fún wọn ẹ dẹ̀ ń gbowó àwọn ọmọ yìí dẹ̀ ń ṣe jam every year lọ́ fi ń ṣe jam ẹ dẹ̀ ń fìyà jẹ wọ́n. ẹ rí nǹkan kan ṣe o àwọn wèrè. gọ́ọ̀mẹ̀ntì tẹ wà ń bẹ̀ yìí ẹ rí anything ṣe o ẹ ṣe nǹkan kan tó bá lẹ ṣe nǹkan ẹni yẹn ọ̀tá ọlọ́run ni o ẹ ń bá lẹ rí nǹkan kan ṣe ń tà rí tẹ ẹ lọ́n lẹ́ẹ̀mọ sọ pé ẹ lọ́mọ sọ pé ẹ rí nǹkan ṣe ó better than before Tinubu is trying Tinubu ẹ ṣe nǹkan kan o ẹ rí nǹkan kan ṣe o kò sí nǹkan kan fáwọn ọmọ o àwọn èèyàn kù èmi mo mọ owó tí mo ti jábọ́ lọ́wọ́ mi fún hospital àwọn ọmọ èèyàn o èmi mo mọ iye tó ti tí mo ti fi san fún hospital bill kò sí medical kò sí zero ẹ̀ help wọn èmi mo mọ iye personal money mi tó ti bọ́ síbi tó ti bọ́ sí pé àwọn èèyàn wọ́n fẹ́ kú ẹ ṣe nǹkan kan o àwọn ọmọ náà tó ń bá sùn tẹ́ torí nǹkan kan ṣe sí APC àti Ìlọrin ó máa le lọ́dún yìí o ìní jẹ́ gbádùn o APC àti Ìlọrin ní kíní yẹn pọ̀ jù sí APC àti Ìlọrin yìí máa jáde sásásá ní ní parọ́ fún yín tẹ́ bá ti bẹ̀rẹ̀ àti ẹ̀yin Sisi mi ẹ calm down Sisi mi ẹ calm down ṣé rí ẹ jẹ́ ká wa egbò yìí láti ilẹ̀ látọ̀dọ̀ àwọn ìyá náà tí wọ́n ń kọ́ ọmọ obìnrin lọ lọ́kọ ẹ jẹ́ ká kìlọ̀ fún wọn kí wọ́n rò dáadáa. mo ti sọ fún ọ náà mo ti sọ fún wa. báwo la bí amọ́ ṣe máa gbọ́ wípé. ẹ bá ti lọ́mọ obìnrin ẹ bá mo ti sọ náà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n gbé bọ́ mo ti sọ. why. èyí poverty náà ló tiẹ̀ débẹ̀ poverty ni torí ìbò àwọn stepfather yẹn ní fún wọn lóúnjẹ. ẹ tó bá jẹ́ pé bí ló ṣe ń pa wọ́n bóyá kán sì máì tí ì lọ lọ́kọ kán kọ́kọ́ lọ wáṣẹ́ náà kán wáṣẹ́ kán tọ́jú ara wọn náà. ìṣẹ́dà nílùú tí wọ́n ń wá bẹ́ẹ̀ fún ọ lówó wọ́n parí rẹ̀ kò sí iye tẹ́lẹ̀ fún wọn kò sí irú bísínẹ́sì tẹ́lẹ̀ ní kí wọ́n ṣe ìjọba ò ní jẹ́ kí wọ́n jèrè ìjọba ní olórí burúkú ni wọ́n ìjọba ló sì ilé ayé wọn bẹ́ẹ̀ fún wọn lówó okòwò ẹ̀yẹ lọ́wọ́ okòwò tẹ́ fún wọn tẹ àwọn tẹ́ fi wọ́n wọn dà ìṣẹ́dà àwọn ni wọ́n pàpà jọ lẹ́yìn tán. ẹni tó ń tomi nínú go-slow wọ́n ní kó já tíkẹ́ẹ̀tì wọ́n ń sanwó léṣù ta omi lásán nínú go-slow. Don't calm down, please calm down for your own safety, please. olórí burúkú wọn jẹ́ ń sùn wọn ò jẹ́ ń sùn ìgbà míì wà mo máa ń wò pé mo regret pé bóun mo ṣe bọ́ta bóun ni mo ṣe wá di báyìí. ìgbésẹ̀ tẹ́ ti gbé láàárọ̀ ìpè láwọn ọmọ yẹn ẹ ti ṣe dáadáa ẹ jọ̀ọ́ ẹ calm ara yín down ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ wọn tó ní ìwé ara. wọ́n sì tún mú bó sì bá ṣe lè ṣètò wọ́n sì tún mú ọ náà ẹ rí gbogbo ìgbésẹ̀ tá a gbé nísìn wọ́n sì wá nǹkan tí wọ́n fi mú wọn náà tí àwọn ọmọ yẹn ó fi padà tí wọ́n fi jẹ́ kékeré yẹn ó kú sórí àwọn ọmọ yẹn. Ọlọ́run á tì yín lẹ́ni o létẹ́lẹ̀ yìí o Ọlọ́run torí kò sí abiyamọ tó máa gbọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí tára ò ní ta bí mo ṣe ń rìpọ́ọ̀tì bẹ́ẹ̀ náà ni mò ń ṣí àtorí bẹ́mi ò bá lágbára kó lọ kan àwọn tó lágbára lọ́wọ́ odindi ọmọ méjì ọwọ́ ní ká wá gbé sákàrí ọmọ ọdún mẹ́jà máa sẹ́ǹdì ẹ̀ sí ẹ bá ti yẹ ti ọwọ́ ní kó máa fún ẹ ní blow job ọmọ 8 years lẹ́yìn ìgbà tó ti penetrate sí ìdí ọmọ àgbà 13 ọtí bá sùn lẹ́yìn. kò yẹ káwọn yẹn dé kóòtù kan tó pa wọ́n wàláhì Ọlọ́run kò yẹ ká dé kóòtù kan. ọwọ́ fẹ́ kí n gbọ́yìn ọwọ́ ní kí n dákẹ́ ọwọ́ ń flag mi. ẹ wo mà ẹ jẹ́ kó sọ̀rọ̀ àwọn náà ni voice of the woman ẹ jẹ́ kó sọ̀rọ̀ mà
ẹ jẹ́ kó sọ̀rọ̀ àwọn ní voice kò sẹ́ni tó jáde sọ̀rọ̀ irú nǹkan báyìí rí. mi ní kọ́ ẹ jẹ́ kó mi ní sọ̀rọ̀. kọ́ máa sọ̀rọ̀ ẹ rí bọ́n ṣe ń feel ó yẹ kẹ́yìn rí pains lára wọn látòrí wọn. Because of the way she's feeling, that's why, yeah. mi ní kọ́ máa sọ̀rọ̀ o ṣe kí ni ṣe bá bí amọ̀ lèmi náà but I just want her to calm her nerves. Ẹ mọ̀ pé àlàáfíà tiwọn náà ni wọ́n á tún lè fi continue lọ́la. That's what I mean. Go on. Tẹ́wà ọkọ mi ẹ sí máìkì níta tó rà àti kinní ni mo ìgbọ́n rẹ̀ wọ́n pọ̀ Ìlọrin dẹ̀ ní gbogbo yín sẹ́rí gbogbo kéèsì tó wà lọ́wọ́ mẹ́rin tí mò ń kígbe Ìlọrin Ọlọ́run mo fi Ọlọ́run ọba tó dá mi ṣẹlẹ́rì Ìlọrin ní gbogbo àwọn tó wà involve nínú kéèsì molestation àti penetration of younger women. Ẹ kú iṣẹ́ ẹ máa wọlé pẹ̀lú fake account o kẹ́ máa sojú abẹ ẹ kú ètò mà ẹ máa wọlé pẹ̀lú fake account kẹ́ máa sojú abẹ ẹ kú ètò mà àmọ́ yẹn má wọrí. Ẹ má sọ pé ẹ dàgbọ́ ẹ má wọ ẹ má ṣe ìyìn ṣe nǹkan kan ẹ̀yin náà jẹ́ àjọ sọ ni ìjà wàláì kì í ṣèjà ìbànújẹ́ ló jẹ́ fún mi ni ìlé sùn kí n mọ̀ pé wọ́n penetrate ọmọ 13 years ìlé sùn ni wọ́n jẹ́ ń sùn ìlé sùn ni èmi náà lọ́mọbìnrin bí ọmọbìnrin wà lọ́wọ́ mi ọmọbìnrin 3 ni mo ní 13 déédéé yìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí penetrate kéèyàn wá jí láàárọ̀ kó mọ̀ pé wọ́n ti penetrate ọmọ 13 years ní abẹ́ àti ní ojú ara ẹ wá fẹ́ kí n sùn ẹ gbọ́n tí mò ń wí lẹ́yìn fi ń lọ sùn ẹ rẹ evidence ni ọmọ ẹgẹ ilé fẹ́ evidence yàn ni àwọn ọmọ tí wọn ì jẹun àwọn ọmọ tán nídìí ẹ̀pù ó rèé kò ní dáa fún ọwọ́ tó sọ pé they took it from Adébáyọ̀ ìntọ́ sọ yẹn wọ́n fi wọ́n ọ́ ṣòfò ni. Can't talk with that Adébáyọ̀ they took it from Prophet what. Sorry ìntọ́ sọ yẹn gbogbo ohun tí ń jẹ́ tí ń mí nínú ìgbésí ayé rẹ Ọlọ́run bá mi bá ọ parẹ́ yóò parẹ́ fún ọ. àkáǹtì ló ti wọlé. Kì í ṣe fake account lólò kì í ṣe fake account. Ọ̀ ní jẹ́ èèyàn láyé rẹ̀ fún tọ́sọ. Olórí burúkú ni ọ́. Ọ̀nà ayé rẹ̀ máa bàjẹ́ ni. Lórí burúkú yìí ní blọ́ọ̀kì ẹ o, mo fẹ́ kọ́ kọ́mẹ̀ntì sí kí n lè gbé ọ ṣépè sí. Ẹ wo àwọn ọmọ ẹ̀dà ṣe wo àwọn ọmọ tá ń fìyà ẹ wo àwọn ọmọ tẹ́bi ń pa àwọn ọmọ yìí o. Kí àwọn ọmọ yẹn wọn rí oúnjẹ jẹ o wọ́n struggle ni o wọ́n tó wá molest wọn nípa pé wọ́n wà ńbẹ̀ àwọn ọmọ tó yẹ pé wọn ò lè jẹun ẹ wo orú ìgbésí ayé táwọn ọmọ yẹn máa live àwọn ọmọ tán nídìí ebi tán the worst part of it ni inú ebi ló ti ń molest àwọn ọmọ yẹn inú ebi ẹni yẹn kò lè rọrùn wọ̀ kò lè ṣe dáadáa ní ayé mọ́. Inú ebi àwọn ọmọ yẹn ò ń jẹun ebi ń pa wọn tẹ́ bá rí wọn ibi mo ti pè wọn lórí fídíò àwọn ọmọ tó yẹ kí tí ebi ti pakú wọn wá tó molest wọn nínú ẹ wọn wá ń fi kún ìbànújẹ́ wọn wọn wá ní kí n dákẹ́ èmi ò lè dákẹ́ ẹ wá ń flag mi má flag mi má jẹ́ kọ́ lóun bínú sí ọ má rí bínú Ọlọ́run má flag mi. Tinubu àwọn ẹwàdúrà àwọn tí wọ́n pa ẹ̀rí nǹkan kan ṣe sí àmọ́ nǹkan tí ń ṣe bàbá Trump yìí náà tí ò tí ì wá kó wá bá wa bọ́ǹbù gbogbo ibi tí wọ́n ti ń pààyàn bàbá onírun funfun Trump yìí náà ti ń sọlẹ̀ tí ń halẹ̀ tí ò tí ì wá bọ́ǹbù gbogbo ibi tó yẹ kó bọ́ǹbù gbogbo wọn àti kígbe sí olóhùn ó wá kó wá bọ́ǹbù gbogbo ibi tí wọ́n ti ṣe lùnú ẹ̀tọ́ wa fẹ́ mọ tó sọ pé ẹ̀ ń lọ sí second term ṣe ẹ̀ ní nǹkan tá ń pè ní fear of God second time kí ni kí lè fẹ́ fi second term ṣe ẹ̀rí lè ṣe first term ò sí kankan ẹ̀rí nǹkan kan ṣe ẹ̀rí ṣe àti ẹ̀yin madam àti ẹ̀gbọ́ ìbálábíàmọ́ ni màmá Tinubu yẹn síbẹ̀ yìí lọ́mọ
rí nǹkan kan ṣe honorably ó yẹ kẹ́ ẹ fìjọba ilẹ̀ ni abẹ́fẹ́ ní pé ẹ̀ ń gbá bẹ̀fẹ̀ náà ẹni ẹ máa sọ̀rọ̀ lọ. mi mọ how active tẹ wà lórí ti Instagram nígbà tó jẹ́ pé ọlọ́pàá ń ṣọ́ àwọn ẹni tó ń gbé nípa àwọn ẹni tó ń jí ní gbé ọlọ́pàá ló ń ṣọ́ wọn ọlọ́pàá ní bodyguard wọn báwo ni ìlú ṣe fẹ́ tòrò báwo ni ìlú ṣe fẹ́ lọ síwájú ẹ̀yin ará Ìlọrin ìwọ wá bíbà I don't know who that princess is ẹ wá lọ generalize pé wọ́n generalize pé àwọn ẹ̀yin ò kí ń sí lórí bíbà yìí tó jẹ́ pé every time they bring such a case it's always Ìlọrin people ṣé pé pààyàn ni ṣé èpè pààyàn ni kò sílé aṣẹ́wó ń bẹ̀ ni àwọn àgbàlagbà tó ti jẹ́ pé wọ́n ti dàgbà they give their consent to whatever they want to do why must it be pedophiles everywhere pedophiles wà láàrin gbogbo wa everywhere àmọ́ but Ìlọrin wọ́n fi ṣépè fún yín ni ẹni tó bá wá bíbáyìí tó bá sọ otherwise that means pé o kì í ṣe òtítọ́ abiyamọ o kì í ṣe òtítọ́ abiyamọ tó bá yẹ pé o wà constant on social media wàá rí àwọn nǹkan tó ń lọ wàá rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ọmọ tó ń gbé lọ́nà àwọn ọmọ tó ń lọ sí tó ń lọ fún youth service ọmọ tó ń lọ fún youth service tó gbé lọ́jọ́ òní tí mo fi ń ké kiri lórí bíbá ńgbà tó máa fi sílẹ̀ ìyá ẹ̀ kú lọ́jọ́ kejì níjọ́ tó fi sílẹ̀ nínú ìrònú nìyá ẹ̀ ti kú ẹ máa wá bíbá tó bá wá ń sọ tó tọ̀rọ̀ ẹ ní fẹ́ gbọ́ tó tọ̀rọ̀ ẹ máa ní pé wọ́n generalize ọ̀rọ̀ ibo ni wọ́n fa ọ̀rọ̀ yẹn lọ. sẹ́rí tí mo sọ Ìlọrin àti APC àti Tinubu ẹ̀yin ni mo fẹ́ fèsì lọ́dọ̀ yìí God help me ẹ̀yin ọkùnrin Ìlọrin tẹ́ ń bá ẹ̀yin ni màá fi yín ṣiṣẹ́ ṣe lọ́dọ̀ yìí mo tan mọ́ Ìlọrin àti APC àti Tinubu ìníjẹ gbádùn àti Tinubu tó fẹ́ lọ fún second term títọ́ first term rẹ̀ táàrí tí ò sí nǹkan kan tẹ́ ṣe ẹ̀yin ni màá fèsì ẹ lọ́ máa múra lẹ̀lẹ̀ má jẹ́ ń parọ́ fún yín ẹ̀yin ni màá ṣe ẹ̀yin tẹ́ ń campaign fún ọ APC second term ACK ẹ̀yin tẹ́ ń ṣe avoid me tó bá wà lórí ayélujára yìí APC second term mo rí pé a sì ti mọ̀ pé wọlé padà a mọ̀ pé wọlé ní second term DJ Quiz ọ̀ṣun a ti mọ̀ pé wọlé torí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ máa rí igi ẹ̀ tó wọlé ṣùgbọ́n ẹ̀ lé ní àmọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ń dùn ẹ̀ kò yẹ kọ́rọ̀ máa dùn ẹ̀ kò yẹ kí àwọn èèyàn máa flag iṣẹ́ òyàn ká máa sọ pé wọ́n ń report kò yẹ kí ọ̀rọ̀ máa dùn yín kí lè report page mi sí TikTok sọ fún mi pé my page is being reported for kíní kankan sí kí ló kó yẹ kí ni ọ̀rọ̀ tó dùn yín sí ẹ̀yin ṣe tí ò dáa kí lẹ tó wá lọ sọ̀rọ̀ tí ò sí ẹ̀yin tẹ́ ń campaign fún wọn lọ́rọ̀ dùn ìwọ máa gbowó rẹ kọ́ máa campaign fún wọn gémi ò máa lu ẹnu mi kémi ò máa lówó lọ́wọ́ kémi ò máa get anything kí n máa lówó lọ́wọ́ èmi ló tó kọ́ ọ̀tínú tó ń bí ọ sí. èmi lẹ tó ń rìpọ́ọ̀tù rú nǹkan tí mò ń ṣe tí ìbá ṣe pé bóyá ìbàjẹ́ ti di ẹ̀wù kí lẹ̀ ń rìpọ́ọ̀tù eléyìí èmi mú lẹ́nu mi èmi mú ní stress mi èmi mú sí ní péèjì mi kí ni inú ń bí ọ sí tó ò lè lọ sí péèjì ibòmíì. mo mọ̀ ṣe tọ́ mo lọ ṣe lọ àpíìlì ni o pé ẹ fi péèjì mi lẹ̀lẹ̀ mo ṣe lọ kọ sítórì ni kó tó di pé mo jáde ẹlẹ́ẹ̀kejì ní tẹ́ ẹ̀kọ́ lálọ́kọ́ lálákọ̀ọ́kọ́ èyí sọ nǹkan kan mo ṣàlàyé fún TikTok àlàyé lèmi náà sọ sí pé mo tó ṣẹlẹ̀ wọ́n mò lẹ́sìn ọmọdún mo ṣàlàyé fún TikTok ṣé ìwọ ò gbọ́ Yorùbá ni mo ṣe lọ́kọ̀ ọ̀rọ̀ rẹ pẹ́rẹ́pẹ́rẹ́ fún TikTok pé wọ́n mò lẹ́sìn ọmọdún mẹ́ta ni mo já ọmọ tàti Ọlọ́run mo ṣe lọ ṣàlàyé fún ọ ni. alábòsí ní TikTok òun náà ń jẹ nínú APC ó ń jẹ nínú kí ní APC yẹn wọ́n jọ ń jẹ ń bẹ̀ ni alájẹdarú ni wàláì wọ́n jọ ń jẹ nínú ẹ̀ ni alábòsí ni ọ́
oúnjẹ nú ẹ̀ oúnjẹ nínú kíní APC yìí oúnjẹ ń bẹ̀ kó dáa gbogbo nǹkan ní ò tán TikTok ìwọ gan máa tán wọn bọ́ lọ gbogbo nǹkan ní ò tán ó lè ní ọ́ tí bá wá sí pé mo ṣàlàyé ṣé ọ wà ní olóṣèlú ní ọ́ ó lè ní ọ́ ìpẹ̀yìn TikTok ó lè ní ọ́ ìwọ náà ń jẹ́ níbi ìmọ̀dàrú tí n bá wá ṣàlàyé láàárọ̀ yìí. èmi ò lákàntì mi o èmi ò lákàntì mi o bàbá àgbà kàntì. èmi ò ní backup account mi lè máa ṣe ẹ follow me. Khalifa a máa padà sí backup page ẹ má worry. èmi ò lè ṣe tẹ̀lé mi lọ́dọ̀ sàlú o mi ò lè ṣe tẹ̀lé mi lọ́dọ̀ sàlú lè máa wérò káàkiri o. TikTok ò gbọ́ yìí. mo wá ṣe lọ kọ oríṣiríṣi pé n tí mo jáde fún ìbúyàn mi ṣépè fún yàn àwọn tí wọ́n bá ọmọ ọdún 13 years sùn ni mo lọ jáde fún ni wọ́n rìpọ́ọ̀tì tó báyìí òun ló wá ṣe gbọ́ ó wá ṣe gbá pìlì mi ṣé etí rẹ̀ di ni ṣé TikTok di ni TikTok sọ́ọ̀bì mọ́ ni àbí wọ́n lè mú lẹ́sìn ọmọ 13 years tó jẹ́wọ́ lọ bí kí èèyàn kan kó mú lẹ́sìn rẹ̀ kó ọmọ pa gbogbo TikTok yìí kó ọmọ pa kíni wá sọ́ọ̀bì mọ́ ni. Yes now abiyamọ ni wọn náà gbọ́dọ̀ jẹ́ àbí àgé mi ò mọ títí wọn lè ẹ má rìpọ́ọ̀tù mi mọ́ ìwọ náà lọ sí orí burúkú rẹ lẹ̀lẹ̀ tá a fi ọ̀fìn ní ká máa wá bẹ́ẹ̀ wọ́n lọ sí lẹ̀lẹ̀ jẹ́jẹ́ wa lájókòó tó fi introduce orí burúkú sí a. tó bá mọ̀ pé ọ̀fẹ́ gbóhùn ara ọ̀fẹ́ gbóhùn wa ni kò yẹ kó introduce yìí sí a jẹ́jẹ́ wa la wà tẹ́lẹ̀ tó fi introduce olòṣì sí a sì tó wà bẹ́ẹ̀ sí ká wá rírun kan báyìí ká má sọ̀rọ̀. APC ní kó bá mójútó lọ́tẹ̀ gbogbo kíní APC má gbé àwa tá a bá ń sọ pé ìwọ̀n ìjọba ò ṣe má dà wá láàmú tó gbọ́ járáyè sọ tá a bá fẹ́ sọ járáyè sọ APC ò ṣe nǹkan kan DJ APC ò ṣe nǹkan kan o APC ń fìyà jẹ àwọn èèyàn ní o wọ́n weaponize pain ni o àti poverty o wọ́n ti bẹ̀rẹ̀ o epo ti lọ síwájú o TikTok epo wọ́n ti increase epo voting tí ń bọ̀ wọ́n máa tight nǹkan fáwọn aráàlú kó le so that they will be left with no choice than to vote for them. We know what you are doing. You make life so miserable for them that they will not have a choice than to vote. Ẹ weaponize ebi, ẹ weaponize ìyà fún wọn so that tẹ́ bá fi kékeré lọ̀ wọ́n ẹ là ní kí wọ́n jáde ẹ dẹ̀ monitor bí wọ́n ṣe jáde lọ dìbò. We know all your games. Ẹ má wá gbóhùn mi lẹ́nu mi èmi mo sá lóhùn mi èmi mo sì ní ìní gbà kẹ́kẹ́ lọ́wọ́ yín ẹ bá fún mi ní ẹ fi 1 billion lọ mí ìlé dá yín lò ìjọba tó wà ń bẹ yìí I would rather die than to collect anything from your party to support this present government. I would rather die. Ebi ó pa mí kú ni. Ìyà kúkú ebi dànù. Kàkà bẹ́ẹ̀ tí fi support government tó wà ń bẹ yìí tí ò sí security tí ò sí protection yìí tẹ́ ti weaponize ebi ìyà ebi ó yà pa mí kú ni. Mo wo ìwọ tó ń sọ pé APC second time I am 40 on ní conscience èwo ni ẹ̀yin ká pẹ́ ẹ̀yọ́ ni kí ẹ pìtì ṣé ẹ mọ gbàwẹ̀ tẹ́lẹ̀ ni. ẹ mọ gbàwẹ̀ ni èwo ni kí n pìtì ṣé àwẹ̀ ò mọ ẹ la tẹ́lẹ̀ ni ẹ lọ́ mọ gbàwẹ̀. Ikú wa bẹ́tà ju pé kí wọ́n pẹ̀lú irú relé tí wọ́n ń ṣe. Ọkọ mi ẹ lọ mọ́ gbàwẹ̀ ẹ lọ yúùsù máa wẹ̀ ẹ máa jẹun ẹ̀kan lójúmọ́ máa dá wàhálà lẹ̀ every time ìmọ̀ kígbe ìmọ̀ bọ́ta ìmọ̀ sọ pé present government APC bàbá Tinubu ẹ̀ ṣe nǹkan kan sà àti mọ́mí Tinubu ẹ̀ ṣe anything mà
ẹ rí nǹkan kan ṣe ẹ lè protect ẹ lọ mọ gbàwẹ̀ o ní tí màá dálẹ̀ tí wọ́n fi ebi pa yín gidi sí ni o ọ̀rọ̀ tẹ́bí ó fi pa yín bí ó pẹ́ mi náà mẹ́bí máa ra ni kò sí ní tẹ́lẹ̀ gbé wá fún mi. ẹ má fìyà jẹ àwáyé bí ò lè pa ẹ̀yin torí ìjọba tọ̀dọ̀ tí ò lè débi ọ̀pá yín ẹ má fìyà jẹ àwa sórí ìwọ tó bá fẹsẹ̀ rẹ́kọ̀dù chat àárọ̀ ìbínú bá ṣe ń bíyàn tó rárá dá ẹni tí wọ́n sì ń nù kíní wa rárá gbé má fi market place o wọ́n máa ṣàwárí ìsànà mọ́sáyà nínú ilé o mo sì ń sọ nísìnyí báyìí tó bá gbé bí ọlọ́run ó bí ọ léèrè o sórí ẹni tó wà ń bísíkì ní ra bá ń dáká ọ̀dọ̀ wọn ṣòro lọ èmi ò tí kò lè òní sórí burúkú tó náà máa gbé mi láàárọ̀ ọjọ́ Jímọ̀ àbí láàárọ̀ ọjọ́ ọkọ mi ẹgbẹ́ wọn. kọ́ gbé ọkọ yín wọlé ẹ dákun ẹ má jẹ́ gbé mi láàárọ̀ ọjọ́ ọdún. gbogbo ẹni tẹ́ bá fẹ́ fìyà jẹ wọ́n èèyàn kan náà ni ó jẹyà fún gbogbo wọn ẹni tẹ́ bá fẹ́ gbé ẹ lọ gbé wọn lọ́mọ sàwọ́nù lẹ́ lọ́mọ gbé wọn kí gbogbo ẹ tó bá fẹ́ gbé kí wọ́n gbé wọn dànù. disclaimer. The woman in the business can belong to me, but actually I'm not on the support. The woman when they talk, now so, make it carry. Na she make una carry. Ọ̀dọ̀ mi ni bí mo ń tẹ́kẹ̀ ọmọ tí mo ṣe lọ́tún ló ṣe káàkiri make una ló carry mi lọ́jọ́ ọdún ẹ̀ ní lárí ayé èmi kọ́ ni wà ń bí tàlíǹtì mi ọlọ́mọ fà sínú àdánwò gbà lọ́wọ́ bí. pé easy bit screen. kábíyèsí ni. Kàlífà yẹ kí wọ́n gbé. ẹ̀yin ni sẹ́rẹ̀ tó padà sọ̀rọ̀ yìí àtẹ̀tọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní kẹjẹ́ wọn gbé ìjọba wọ̀ ọmọ wàdà ta ní bẹ́ńtò sí náà kọ́kọ́ lọ sà. àní wọ́n flag mi tí wọ́n fi ní kí n bọ́lẹ̀ lórí péjì. àwọn ọmọ wo chat wa. kàbẹ̀ṣẹ́ ẹ̀rí pọ́ yìí flag ẹ̀mí ni wọ́n wo chat from everybody's side wọ́n rò bóyá ọ̀rọ̀ election tọ̀dọ̀ yín lẹ̀ ń sọ wọ́n yìí flag yẹn tí mọ̀ ni. Only get info on the UK local election. Ọ̀rọ̀ bóyá election tọ̀dọ̀ yín lẹ́yìn sọ. Ẹlẹ́sẹ̀ tọ̀dọ̀ mi kọ́ ni mò ń sọ o. Bẹ́ẹ̀ náà ṣe pé wá síbí náà get info on the UK local election. Irọ́ UK tọ̀dọ̀ mi o. UK ló fi sọ pé ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ orúkọ pátì tẹ́ ń dá yẹn òun ló ń fọ́ wọn lórí iṣẹ́. Ó yá kí ẹjọ́ everybody tó wà níbà ẹ ṣáà máa kọ ẹ máa kọ pé ẹ nífẹ̀ẹ́ TikTok ẹ máa kọ pé ẹ nífẹ̀ẹ́ TikTok ẹ máa kọ pé programu tójú abẹ́ ń ṣe yìí pé ó ń kọ́yàn lọ́gbọ́n ní èdè òyìnbó mi fẹ́ sọ lédè òyìnbó ni ẹ máa kọ bẹ́ẹ̀ ẹ máa kọ bẹ́ẹ̀. ẹ lè máa sọ pé fẹ́ràn TikTok kẹ́sì mọ́ kọ kàlífà òsínbẹ́. ẹ máa kọ síbẹ̀ bẹ́ẹ̀ ẹ máa kọ síbẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣe kàlífà òsínbẹ̀. wọn ò lè kọ kàlífà òsínbẹ̀ síbẹ̀ o. ẹ jẹ́ kí n sọ tó máa kọ dájọ́ kọ ẹ máa kọ I love TikTok kàlífà òsínbẹ̀. I love TikTok ni wọ́n ní kí wọ́n máa kọ. I love TikTok ẹkọ I love TikTok ọkọ ojú àgbẹ̀ òsínbẹ̀ I love TikTok kàlífà òsínbẹ̀ Ọlọ́run fún ọ ló ń tiẹ̀. Madam, I like your program. This is my first time on your line. Mo ti máa ń kọjá, mo máa ń rin tí máa ń sọ̀rọ̀, but I don't really take time because mi ò ń ṣe online person. But today mo wà ní one place. Mo wá listen to your message. You are very blunt and I like your kind of person. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀. Ọlọ́run máa fún yín ní ọpọlọ. Tó máa jẹ́ kẹ́ lè máa sọ ṣé pé àwọn á máa kẹ́kọ̀ọ́ from what we are learning from you. Mo ní kí n appreciate you. Thank you, ma. Ẹ ṣé o. Èsèrà. Ọmọ tó kọ advice ní ṣètà fọlọ yìí. Sí tí mo bẹ ṣe sí èsèrà. Ìwọ tó ń sọ pé kinní kan wọ́n ẹ ti tí àyè kí n wá bá yín ṣe kinní ìní polówó fún APC present government bẹ́ẹ̀ fún mi ní 1-2 billion nígbà ẹ̀yin ní máa lo against ebi ò bá máa pa mí. Ní pé Khalifa is innocent èwo ni pé Khalifa is innocent. Tí n bá ti róúnjẹ jẹ tí mo rí bẹ́ẹ̀dì kan sùn kò sí tó kàn mí pẹ̀lú owó ilé ayé yín tẹ́ ẹ fẹ́ máa ṣe mọ́ ní ẹ bá fún kò sí iye tẹ́ ẹ lè gbé fún mi tó bá ti sùn tí mo jẹun ẹ̀ẹ̀kan lójúmọ́ ìkú jẹun tẹ́lẹ̀ tẹ́gbọ̀ pé ẹ̀fẹ̀ bí kwa ẹ̀ẹ̀kan bá ti jẹun. Khalifa wọ́n ní you are our sponsor. Khalifa is our sponsor. Ní campaign fún yín campaign against yín ni torí ẹ̀ ṣe nǹkan kan ibi trauma yẹn ti pọ̀ jù wọn bá fún mi ní tó kò bá jẹ kò ní dá fún iye tẹ́ bá gbé fún mi tí màá gbà kò ní dá fún ọ Lámìró kò ní dá fún ọ olòṣì APC
ẹ má block anybody lónìí because wọ́n máa tó wá o. APC olórí burúkú àti mọ̀táyé lẹ̀ wọ̀ ta ní pariwo náà ta ní kíni rẹ̀ ta ní omute yẹn ta ló gòkè o. rédíóníkì ni wọ́n ọ̀nà pọ́n tó spíkà sí lọ́wọ́ mi. Badokasi. Màámi ojú abẹ ẹ̀kọ́ ojú ilé wa ṣe lókè tẹ wá pariwo. Background rẹ̀ ń pariwo fẹ́ pa wá ni APC ń fìyà jẹ wá wọ́n náà tó fẹ́ wá fìyà jẹ wá. èmi tẹ̀sí rédíóníkì mo ti máa ń ṣe rédíò ni. Adúrú sọfánẹsì téèyàn sọfà kéèyàn tó wá gbáriwo wá ládùúgbò wà látàn tẹ ṣe ìyá ọfẹ fìyà jẹ wá pa ni kí ló dé. ìgbẹ̀yìn tẹ̀ ń kọ́kọ́ mi sí ntẹ fẹ́ gbà nínú kí wọ́n gbé mi ntẹ fẹ́ gbà nínú kíjọba ó ní mi lára kò yí gbẹ̀yìn tẹ̀ ń kọ Khalifa Ìsàrídà Khalifa Ìsàbọ̀sọ ọkọ mi jáde rí kíní títọ́ kò kí ń gbàgbé because social space la wà yìí. wọ́n gbàgbé nìyẹn tó bá fẹ́ gbé yín kí wọ́n máa gbé yín lọ. ọ̀dà wọ́n tó ń kọ kíní yẹn. Khalifa is our sponsor. Khalifa is our chairman. ọ̀dà. ẹgbẹ́ la máa gbé yín lọ fún ẹ ti ń gbàwẹ̀ tẹ́lẹ̀ àwẹ̀ ti mọ́ yín là. Aláwẹ̀ ni yín wọ́n bá fẹ́ bí pa yín wọ́n bá gbé yín lọ ibi náà oúnjẹ náà ni wọn ò ní fún yín níbi tẹ́ ẹ wà. conference call náà ti ń pè yẹn ti lọ pé conference call yẹn kó tó èsì mọ́ dàkọ̀ tèmi ẹ má sọ location. Khalifa is our sponsor ẹ máa kọ́ lọ Khalifa is our leader Khalifa is our boss. Ọlọ́run sọ yín lẹ́sẹ̀ bàbá Tinubu Khalifa. On your mandate we stand Khalifa. On your mandate we stand Khalifa. Ẹ kọ yẹn náà. Gbogbo ẹni tẹ́ máa fẹ́. Abẹ́fẹ́ máa bọ̀ bí ẹ máa bọ̀ ká tó wẹni tó lè ẹ̀ fún wa. Wọ́n ti arrest ìyá wọn o ìyá àwọn ọmọ yìí o. Wọ́n ti arrest mo sọ fún yín pé kíní tí mo sọ yìí ṣé mo sọ pé nǹkan tó máa ṣe nìyẹn. Wọ́n ti arrest ìyá àwọn ọmọ tó lọ gbé àwọn ọmọ yẹn wọ́n ti arrest ìyá wọn. Èmi prefer ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí farabalẹ̀ gbọ́ mi yé kí n mọ́tò mọ́sán tí ò dá o. Èmi prefer kí a sọ̀rọ̀ nípa ìjọba yẹn ká sọ bá a sì fẹ́ ṣe dáńtí wá sọ̀rọ̀ nípa. ẹ bá ń gbé àbẹ̀fẹ́ wọlé. àbí dáńtí sọ̀rọ̀ nípa pedophile case nípa Ìlọrin. I'm sick and tired of that place. Justice ò lè ṣiṣẹ́ ń bẹ̀ yẹn mọ́. Ogún ọdún mẹ́jọ kì í ṣàlejò sàárè. That is how they do their own things níbẹ̀ yẹn ó ti súyàn. Ìdáhùn òṣèlú aláàánú wà náà wà. Ẹ má bínú. Ẹ jẹ́ mo lè confirm nísìn pé àwọn ọmọ yẹn wọ́n wà safe but we have a bigger issue lọ́wọ́ nísìn. Bigger issue ta ní lọ́wọ́ nísìn ni pé ìyá tó wà involved nínú ọ̀rọ̀ yẹn àwọn tí Kétu ti lọ gbé nísìn. Tó bá parí. So àwọn tí Kétu ti lọ gbé ìyá yẹn and the only reason tó gbé ìyá yẹn is to put pressure so that we can release these kids. So ẹ jọ̀ọ́ gbogbo ẹni tẹ́ bá ní contact pẹ̀lú àwọn domestic violence àbí sexual violence àbí any of those things nísìn now is the time. They are safe, nobody knows where they are, but we need people to like. Tẹ́ bá ní àwọn lọ́ọ̀yà níbí náà tó wà lẹ́kọ̀ọ́ tó lè dìde. Abefema, is there a way we can reach out to Just Adetun? If there is a way we can reach out to Just Adetun, it would be a very big opportunity for us. So I've also sent her a DM. It's a bit difficult because most of these people, they don't go through their DMs. They don't jump on things like this real quick. So that's where the issue is. Àti kó wọ́n ti mọ̀ ní kéèyàn ó pè yàn sáwọn náà ní sinmi ni àwọn náà wà lórí pàtì lánàá àti pé gbogbo àwọn tẹ́ ń dárúkọ yẹn. So we've tried láti pé gbogbo àti try láti pè wọ́n. Àti pé gbogbo wọn ògùn ojú abẹ ṣé ká ní kí lọ́ọ̀yà lọ́bẹ̀ kọ́ lọ wo nǹkan tó gbé yà yẹn fún ká wo bí lọ́ọ̀yà ṣe lè intervene. Ṣá ní lọ́ọ̀yà kankan bí tó lè dìde àwa léèyàn kan lọ́dọ̀ wa tó lè dìde. We need 2 people to go, 2 lawyers. Ẹni sùn. Bàbá lè rí lọ́ọ̀yà méjì. Ẹ̀ẹ́pù mi àwọn èèyàn mi ìsí kankan náà wọn tó wà available báyìí àwọn tí mo máa ń lò ẹ̀ẹ́pù mi lórí àwọn kinní ìlàrọ̀ yìí. Ẹ ràn mí lọ́wọ́ lórí ẹ̀ mo bèrè ìrànlọ́wọ́ hàn mo jáde fún ẹjọ́ nítorí a ti pàdé gbogbo nọ́mbà yẹn a ti pe nọ́mbà tó gbélé yẹn ayọ̀ lámi nọ́mbà yẹn. Èmi náà ti pe nọ́mbà yẹn ò lọ. Láti pe nọ́mbà tẹ jùlẹ̀ lẹ̀ kò sí oyún kò sí kankan bẹ́ẹ̀ bá ti níyàn gẹ́ẹ̀tì èèyàn orí gẹ́ẹ̀tì nìyẹn. Yeah, if we can't get, I'm not supposed to need the answer right now. I'm a Korean, can help, but once we get to the police, they say and to help one is in this lani ki won need. Ariola to bá ń gbọ́ mi, I'm telling you, don't go to that police station. Tó bá lọ ìwọ gan wà wọ wàhálà pẹ̀lú àwọn ọmọ wọn ṣọmọ ẹmọ.
pé a máa gbọ́n sìn don't má step lọ out bẹ of má it tara o wọ́n wọ́n máa kó ní message o. ní sìn pé wọ́n ní táwọn bá dé police station wọ́n máa gba fóònù wọn o ò gbúdọ̀ kúrò níbi tó wà yẹn mi ní bẹ́ẹ̀ sọ jù bẹ́ẹ̀ lọ because àwọn ọmọ yẹn ń ṣá àwọn ọmọ yín mọ́ ti di ọmọ gbogbo wa báyìí ok ẹ jẹ́ kí n pè yàn kọ́ ẹ jẹ́ ká wo bóyá àlẹ́ rí yàn ẹ bá ń pè yàn ká ẹ má bọ́lẹ̀ o ẹ pè yàn báwọn tí ẹ bẹ ní nọ́mbà mi. ẹ jẹ́ fi other phone mi wọlé ẹ jẹ́ kí n fi fóònù mi jókòó. blogger mi fún Shukra ẹjọ ẹ mute àǹtí Shukra ẹ mute ẹjọ. no ẹyin ni kẹ́ ẹ máa suggest kán máa pe somebody mọ̀ wọ́n ní lọ́ọ̀yà kan fèsì lọ́ọ̀yà yẹn ẹ má ní kán máa pe lágbájá kán máa pe tàmẹ̀dò wọ́n ti gbé kéèsì fún wọn wọ́n ti ń treat ẹ jẹ́ kán treat ẹ bó ṣe yẹ kán ṣe tèrò bá pọ̀ lórí ẹ̀ náà mẹ́ni tó lè lọ tún ṣàbòsí lẹ́yìn my friend. ìwọ náà wọ́n pàpà ṣàbòsí àmọ́ iye tá a pèrò sí àwọn tá a pè náà ló pàpà tó lọ yọ àwọn èèyàn yẹn ń bẹ̀ àti sẹ́ni tó bá ti jẹ́ kéèsì lọ́rin ni àwọn tẹ́ ẹ bá pè tán bá ẹ̀pù náà àwọn náà wọ́n tó lọ yọ wọ́n ebi là ń ṣe lórí bó. àwọn ní o kéèsì lọrin yẹn ya wèrè o kéèsì lọrin kọ́ wà lọ́wọ́ wa ń sìn èèyàn kan là ń wá ẹni yẹn ló di ẹni tó yẹ pé àtọlọ́pàá gbogbo wọn ò lè rí àti gbogbo àwọn náà wọ́n tó pàpà gbà lọ́wọ́ yìí ṣiṣẹ́ pọ̀ ni o. o ti yé yín bẹ́ẹ̀ yẹn sọ bẹ́ẹ̀ pé ẹni wọ́n sọ. a ní kéèsì kan tá a ti ń fà báyìí tá à ń bá wọn fà àríwájú lọ èèyàn ò ṣe padà sí o. wọ́n mọ̀ wọ́n gan. ẹ jẹ́ káwọn méjèèjì jọ ṣe káwọn máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ that is it ẹ jọ ẹ power tap dáadáa ẹ fún wọn ní gift. anybody tó bá wá bí ní ti tó bá ní lọrin lòun pé òun fẹ́ ẹ̀pù wa irọ́ ni òun náà ni ó lọ tó lọ mú ọ lẹ́yìn. kò sí justice kankan lọ́dọ̀ tí wọ́n ń bẹ̀ yẹn tó bá ti kò sí àtọ́bìnrin wọn àtọkùnrin wọn tó bá gòkè wá pé àìkàyà irọ́ ni o wọ́n fẹ́ fi ju ara wọn nú ẹ̀ ní ya in it together. wọ́n wulẹ̀ tọ́ra yín kéèsì tá à ń ṣe ń bì ẹ̀yìn lọrin ni kéèsì yín là ń ṣe ń bì tó bá ti jẹ́ molestation àti ìkan divine ọlọ́run kò sí kéèsì kankan tá a ṣe lórí ibi bíi tí ò jẹ́ tó jẹ́ pé wọ́n molest obìnrin tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí ò ṣe lé Ìlọrin náà ti wá kò sí wọ́n dẹ̀ máa gbà lọ́wọ́ wa padà ni wọ́n máa victimize wọ́n máa threaten wọ́n máa tó lọ gbà lọ́wọ́ wa padà ni so kò nítumọ̀ ìfi bà wọ́n jẹ́ mo tán mọ́ lọ́rin ilé bàyín ló kọjẹ́ mo tán mọ́ yín gbọ́dọ̀ sọ bí mo ṣe tán mọ́ yín tó ní ẹ̀jẹ̀ mi tọ́ mọ́ yín ṣé wàá máa bára mi jẹ́ ni. But Nigeria is just corrupt. It's just totally corrupt. I mean, Mokota Leshe. But the country is just upside down. Ṣé wá rí àwọn obìnrin wọn tá ti dàgbà tá ti molest ní kékeré àwọn náà burú jù. Àwọn obìnrin tá ti dàgbà àwọn ọ̀sọ̀rọ̀ adélébọ̀ wọn tó yẹ pé wọ́n molest wọn náà ni o. Wọ́n ti wá use mọ́. Àwọn náà wọ́n ti wá mọ́. Mo fẹ́ fi fóònù mi wọlé kí lè máa fi eléyìí ṣe phone call. Ó yá ẹ wọlé ìgbẹ̀yìn gòkè padà kẹfì bá ń ṣe díẹ̀. Ẹgbàgbéjọ́ kan báyìí tẹ́ ń treat case molestation káwọn kan dẹ̀ wá tó jóbìnrin tó dẹ̀ ń defend the molestation tó dẹ̀ ń sọ pé it's normal ẹ ti gbàgbé tó dẹ̀ sọ fún yín pé ó normal náà pé a kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ I'm like it's now a norm. Marketplace Ìlọrin làwọn people yẹn ti wá èmi gan rántí case tẹ́ ń sọ. It's now a norm like ó ti wà normal sí wọn. Shukura o gbogbo molestation defilement ta cheat lórí bí Ìlọrin ní gbogbo Ìlọrin guys ní gbogbo wọn mo sọ pẹ̀lú full test wọ́n gbóyún wọ́n fòyàn lóyún ẹ̀yìn ọmọ kékeré adult ní Ìbàdàn ni so wọ́n ní section by section ni mo mọ ibi tí olúkálukú ìlú kọ̀ọ̀kan ibi tá expert sí wọ́n fòyàn lóyún o wọ́n ṣe o wọ́n ọmọ kékeré méjì ìyàwó Sàárà Ìbàdàn ni bọ̀ pé wọ́n defile ọmọ kékeré wọ́n bá ọmọ kékeré sùn Ìlọrin ní number 1 bẹ̀. ó tún gba wọn sùn láti ilé ìgbẹ́ ṣé yẹn wà lágbára wọ́n tún ti ṣe Anna ọmọ 30 years yìí wọ́n ti ṣe Anna fún wọ́n ti bà gbogbo òdì rẹ̀ jẹ́. síbẹ̀ ẹ̀yìn kan gbọ́ pé wọ́n ṣe Anna fún ẹ mọ̀ bó ti já mọ́ra wọn. Shukura ó yá lọ wo kìnnì jẹ́ sẹ́ndì nǹkan sí ọ wọ́n ti bà gbogbo òdì rẹ̀ jẹ́. àdèmà sọ pé sọ̀rọ̀ olúwa leléyìí sọ̀rọ̀ state kan leléyìí. Ṣé the man was doing it ó tún fídíò ara ẹ̀ ni because I don't seem to understand. Ó ń defy ọmọ.
ọmọ ń kọ́ ọmọ fúnra rẹ̀ ìdígbàdí ọmọ bá bàjẹ́ sí òní ìwò di ara ẹ̀ ìdí ọmọ ti bàjẹ́ ìdí iwájú ó àti ti ìdí jápọ̀ ẹ̀yìn mọ́ fúrọ̀ tẹ́ ẹ̀ ó ti jápọ̀ mọ́ra wọn kò sí tán máa ṣe ọmọ dáàyè tó 13 máa years jápọ̀ ní 13 trauma tó máa bá kú láyé nìyẹn àwa fẹ́rù èèyàn káwá fẹ́rù yẹn á lóun níyàwó alálùbáríkà ẹ tanra yín ọkùnrin yẹn wà fẹ́ yẹn ọwà ní ọwà ló fẹ́ wà lóhun ní peace of mind ọ lè ní peace of mind láyé kò sí tẹ́ fẹ́ fi rà ẹ lè gbé sínú billions kó rí peace of mind kankan toró ti wà traumatized tí yóò ti fi jáde láyé bí ó sì máa lónú wo kò sí woman peace of mind kankan tẹ́lẹ̀ yẹn lẹ́yìn. woman tó tán tráfíkì ẹ̀ lọ sí Italy látọmọ ọdún 17 ẹ wo bó ṣe ń fi ìtara sọ̀rọ̀. wọ́n sọ ti rí Lizzy Ogbede ẹni pé ó ti wà married kò lè sinmi náà kò lè sinmi bí ó ṣe bá kú nìyẹn ọkàn owó wà lọ́wọ́ ẹ o ó wà influence o oúnjẹ ó mú o ó tún bímọ o kì í kò ọmọ bí o ọkàn bí ó ṣe bá kú nìyẹn tíjọ́ máa bá ti trigger báyìí ẹni tó tún bọ́ ó lè bọ́ o. ẹ ti máa ń rí interview tó ṣe pẹ̀lú bàbá ẹ̀ ìyẹn ti rí o tó ṣe ń bá bàbá ẹ̀ fà á ó ń ṣépè fún ìyá kò lójú olórí ìyá rẹ̀ kò lọ bẹ́rì ìyá rẹ̀ kò ṣe anything pẹ̀lú ìyá rẹ̀ tíjà fi jáde láyé. ojú abẹ gbábẹ́fẹ́ wọlé abẹ́fẹ́ ti wọlé padà mà. ẹ wo tọ́mà nítorí ti dálẹ̀ sí àwọn ọmọ yẹn kó dẹ̀ tún máa defend irú àwọn bẹ́ẹ̀. help ni mo bá wá o mo jáde síta fún help ni o help mo bá wá o. ojú abẹ́ ẹjọ́ ṣẹlẹ̀ bá wa drop èèyàn kan lọ́ọ̀yà ìwà tí wà ní ẹjọ́ tó wọlé ẹ jẹ́ kí mi bọ́lẹ̀ tó ń ṣẹlẹ̀. help ni mo bá wá ta o. kí ló kọ lọ́ọ̀yà yẹn bó ní í ṣe gbé wọn. Eddie lórúkọ wọn. Eddie ẹni ká bá mi sẹ́ndì. ojú abẹ́ mo ti share link. help lèmi bá jáde o ìrànlọ́wọ́ mo jáde o ó ti rẹ̀ mí o mo nídìí help mo fi bọ́ta o. ẹ bá ń sọ fún wa kí wọ́n gòkè bá lè bá lọ bá mú wọn ti mú ya àwọn ọmọ yẹn o wọ́n ṣẹ̀ṣẹ̀ ni wọ́n traumatize wọ́n fún wọ́n victimize yín tẹ́ fi lọ release ọmọ yẹn ìtàn fẹ́ gbà ní ìsinmi pé kẹ́kọ̀ọ́ ọmọ lọ bẹ̀ kán gbà yá yẹn àwọn ọmọ yẹn náà fẹ́ gbà sódà wọ́n lè cancel kìíní yẹn ó tán ìtàn fẹ́ ṣe nìyẹn wọ́n ti ṣe fún àṣẹ. operation níṣẹ́ tẹ wá rí in fact no. iṣẹ́ tán ń ṣe fún agangan nù kò sí kéèsì kankan molestation kankan tá ẹ rí ṣe tó bá ti jẹ́ lọ́rin ló ti wá wọ́n máa lo kìíní yẹn lè rí yanjú èmi ò mọ ibi tí wọ́n ti ní agbára bẹ́ẹ̀ yẹn rí lè rí tó bá ti jẹ́ lọ́rin ni it's a dead case. togun làwọn pípù yẹn ṣe máa ń ṣiṣẹ́ togun ni wọn kì í fẹ́ kí nǹkan burúkú kó ta mọ́ wọn lára bọ̀ togun ló máa fi dẹ́ẹ̀dì kéèsì yẹn kò lè jójú lásán. lè bá wọn sọ̀rọ̀ wọ́n kọ̀wọ̀ sí wọn fẹ́ gbọ́n tí ò dá wọ́n sì ṣe tí ò dá. ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún 13 tẹ́ẹ̀dẹ̀ bí ti yín tẹ́ẹ̀ fi wọ́n pamọ́. àwọn nìyẹn ẹjọ́ ẹgbẹ́ wọn wọlé. ẹjọ́ Edward ẹ bá ẹ send request mo ti rí yín òsì bẹ́ẹ̀ fẹ́ ṣe loose case ni ó wá ti jẹ́ lọ́rin náà ti penetrate ẹ̀ ọ̀ lè rí justice. Eddie good morning bro. ọ̀gá. Hello. Eddie. Hello. Eddie o. gbọ́ yín. Mo kí yín o. Ẹ káàárọ̀. How are you doing? Bye. Good. Ẹjọ́ kan la gbé wá báyìí sí eléyìí ó ti wà very very important so aláwọn ọmọ kéékèèké méjì kan tí bàbá wọn tó ń ẹsẹ̀ tó yẹ yín. Mo ń gbọ́ ẹ. so èèyàn bàbá wọn ló ń ẹsẹ̀ wọn. stepfather stepfather bí ojú abẹ òye abúlé kẹyìn sọ ìyẹn ẹ ṣàlàyé ẹ. stepfather ìyá wọn lọ gbé wọn fẹ́ stepfather ọmọ 13 years. Níbo ló ti ṣẹlẹ̀? sẹ́yìn gbọ́ bàbá yìí ò mọ̀ gbọ́. Níbo ló ti ṣẹlẹ̀? gbọ́ yín ojú abẹ. Èkó ni Arinola o Arinola ó yá sọ tó ṣẹlẹ̀. Níbo ló ti ṣẹlẹ̀ gangan níbo náà ń gbé? Ẹ káàárọ̀ everybody. Ẹjọ́ Abalami complain nípa stepdad tó rape ọmọ 13 years tó dẹ̀ molest ọmọ 8 years old. Ní Kétu lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. A ti lọ make complain a lọ sí police station nítorí woman yẹn fẹ́ gbé àwọn ọmọ yẹn sá lọ tẹ́lẹ̀ la ṣe lọ sí police station láti lọ complain ọ̀rọ̀ yìí. Ìgbà tá a dẹ̀ dé police station àwọn ọlọ́pàá ti ń cooperate wọ́n ti ń ṣe everything àwọn náà lọ ní pé ká lọ sí Mirabel Center ní Lasut
Mirabel Center ní lasuth àwọn ọmọ yẹn wọn kọ́kọ́ jẹ́wọ́ pé wọ́n bàbá yẹn bá ọmọ 13 years old yẹn sùn ó kàn sọ pé ó máa ń fokó rin òun lábẹ́ ó máa fọwọ́ pọ̀ òun lọ́yàn ẹ̀rù ń bà bàbá yẹn ti threaten yẹn pé tó bá fi lè sọ fún anybody òun máa dẹrù wọn síta òun dẹ̀ ní fún wọn lóúnjẹ òun tún máa arrest ìyá wọn so ìyá wọn dẹ̀ ti sọ fún ìyá wọn ń pa ẹ̀ ìyá wọn wá ṣáìdì àwọn ọmọ yẹn ó ní irọ́ làwọn ọmọ yẹn ń pa ń pé àwọn ọmọ yẹn fẹ́ lé òun kúrò nílé ọkọ ni so a ṣáà padà lọ sí Mirabel Center ní bí ìjẹrin ìgbà tá a lọ síbi ibẹ̀ wọ́n ní pé wọ́n fún àwọn ọlọ́pàá yẹn fún wa ní medical form ìgbà tó fún wa medical form a mú lọ síbi ibẹ̀ wọ́n wá ní pé àti pé dé ń pé ká padà wá lọ́jọ́ kejì àwa kọ́ àwọn ọmọ yẹn lọ lọ́jọ́ kejì ìgbà tá a kó wọn lọ lọ́jọ́ kejì wọ́n ṣáà examine wọn ṣe oríṣiríṣi test fún wọn ìgbà tó ṣe test fún wọn wọ́n wá sọ fún wa pé ìyá ọmọ 13 years old yẹn ó wà sexually active ń pé wọ́n ń bá sùn láti ẹ̀yìn àti iwájú so máa yẹn ṣáà cancel ọmọ yẹn wọ́n cancel wọ́n bá sọ̀rọ̀ kó tó wá bẹ̀rẹ̀ sí ń jẹ́wọ́ wọ́n wá find out pé ọmọ yẹn náà ní egbò nídìí àwọn doctor yẹn wá sọ fún wa pé ká máa lọ pé àwọn ò lè send result àwọn ò lè fún wa ní result àwọn máa send ẹ̀ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá wọ́n ṣàkógun infection fún wa náà wọ́n lọ́mọ yẹn ní infection wọ́n kógun infection fún wa pé kọ́mọ yẹn máa lò so aṣáàdé police station a sọ fún a ṣe gbogbo ẹ̀ àwọn àgbàlagbà kan bá àwọn community wọ́n ṣàpọ̀ tó yẹn pé wọ́n wá bẹ̀rẹ̀ sí like wọ́n threaten wa pẹ̀lú oògùn wọ́n threaten wa pé ká ṣáà pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọ́n lo emotional blackmail fún wa pé ká withdraw case yẹn pé tá bá ti dé station àmọ́ á lọ máa béèrè lọ́wọ́ ìyá àwọn ọmọ yẹn pé kí ló wá fẹ́ báyìí nípa àti fẹ́ withdraw case wọn ò ní pé ká béèrè lọ́wọ́ àwọn ọmọ kéékèèké tí nǹkan ṣe ń pé kí ló ṣe wọn ọwọ́ ìyá tí ò side àwọn ọmọ tí ò sí lẹ́yìn wọn wá pé bàbá ọmọ yẹn níjẹta láti Ìlọrin a try láti wá nọ́mbà máa yẹn so gbà tí máa yẹn dé máa yẹn ṣáà ó ń halẹ̀ pé òun máa rán máa yẹn lẹ́wọ̀n òun máa ṣégbà òun máa ṣàwó mo bá ẹ̀gbọ́n máa yẹn sọ̀rọ̀ máa yẹn náà ní anything tá a bá fẹ́ nípa àwọn máa take legal action nípa ẹ̀ a béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ká bá yín create awareness fún ọmọ yín wọ́n ní yes ká create awareness so gbà tí àwa wá di àná tá délé alẹ́ àná a ṣáà post everything ń pé kí àwọn èèyàn bá lè help wa pé ká ṣe rí Lagos State Government kárí wọn pé a ti pè wọ́n láti ọjọ́ tá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí a kò fẹ́ report ní a ní intention láti lọ file case because irú nǹkan báyìí náà ti ṣẹlẹ̀ sáwa náà kékeré ní same age pé kí ayé àwọn ọmọ yẹn kó tẹ̀ má lọ bàjẹ́ ìdí tá a fi dúró tì wọ́n ní èmi àti ọ̀rẹ́ mi ta handle case òun náà wọ́n molest ẹ̀ ní kékeré mi náà wọ́n rape mi náà kékeré ní 13 years old so ìgbà tí àwọn ọmọ yẹn ṣá. gbogbo wọn náà ti rape náà ti molest. sorry please. trauma ọ̀nà ti wà traumatized. it's okay Ayọ̀lá is okay. so ìgbà tí ó ṣàfárígá àwọn fámìlì bàbá ọmọ yẹn náà fárígá ó wá di àárọ̀ yìí bó kàn ṣe sọ fún mi nìyẹn pé òun ò fẹ́ ṣẹjọ́ pé káwa withdraw case káwa ṣe wọ́n ṣàbẹ̀rẹ̀ sí threatening mọ́mì ọ̀rẹ́ mi tó wá sọ fún tó jẹ́ kí a mọ̀ tí ìyá yẹn bá wọn ṣiṣẹ́ àmọ́ àwọn ọmọ yẹn rí mọ́mì ọ̀rẹ́ mi ló ń bá ṣiṣẹ́. Yes, mọ́mì ọ̀rẹ́ mi ló ń bá ṣiṣẹ́ bọ̀ bá ṣe gbọ́ àwọn voice tones tó send ọmọ yẹn a lè jẹun a lè sùn a lè ṣe anything. so. Arinola ṣe lè ṣe àwọn voice note yẹn pẹ̀lú wa ká play ẹ̀ níta gbangba kí gbogbo ayé gbọ́. orin ẹ jẹ́ wo tọ̀dọ̀ mi ṣé kí. everybody ló ń pè mí so aṣá hello. Yeah, hear you, Arinola. We can hear you. So listen by àwọn ọlọ́pàá wá ń sọ fún wa pé káwa máa bọ̀ pé ṣebí dádì ọmọ yẹn ò ṣe kéésì pé ká máa bọ̀ ká máa kó àwọn ọmọ yẹn wá. Wọ́n ti ń threaten wa tẹ́yìn pé a lè dúró sínú ilé gan ẹ̀rù tí ń bà wá. Ọmọ kékeré dẹ̀ ṣì ni wá bọ̀ due to nǹkan tó ti ṣẹlẹ̀ sáwa náà kékeré àmọ́ trauma táwọn ọmọ yẹn máa ní tó bá dàgbà bá ṣe dúró tì wọ́n. Bàbá Barrister. Bàbá Barrister, ó ti ṣàní sí ẹjọ́. Hello, can I come in now? Yes. No, thank you. Now, which police division is the matter presently? Ketu. Alapere, Bibo.
Hello. ó dàbí. láti wà lórí call àárín láti wà lórí call. Network yẹn ṣe bákan. Alápẹ̀rẹ̀ àbí? yes ó dàbẹ̀. Ketu. Can you send me Ketu police station. Ketu police station ló ti ṣẹlẹ̀. Can you send me the phone number of the police officer in charge The of IPO. it? Then probably anything that you have from the Mirabel Center, I will talk to some of my, I will call the police Yes, officer, then I will talk to some of my friends. we have where we collected the drug. We could not record because the man told us not to record or do anything. He told us not to press. Mariola send it. Eddie, the immediate problem ta ní nísìn ni pé. Ṣé create file fún yín ní Mirabel Center rárá? Ṣé wọ́n create file? Yes, sir. Want to share everything, want to examine. So what is the file number? What is the file number at Mirabel Center? Or orúkọ náà fi ṣí. Is it that you know the file number or the names of the girls? Yes, the name of Odun-Ayo, Adeoye. Can you send them to me in my own DM or Abefeshewa send it? No, I'll send it to mommy. I'll send it. Ma share see WhatsApp. Listen, Ariola, that group I created now that I added Ojuabe to. Oh yeah, come and drop everything you have there. I will add Eddie to the group. You did not create the group. You've not created it yet, ma. Ikosi, the police station at Ikosi, please, we need you people's help. Okay, Ikosi, that's Ikosi Road. Okay, not we are still young. We are young. Get to bus stop, yes. Ikosi. Stop now. Hello. What's your name? Stop forgetting. Nothing is happening to you, okay? Yes, sir. Forget about whatever anybody is telling you. Something will happen. You know Nigeria. Forget about. But the problem is the parents of the children, regardless of whether they are interested in the case or not, is inconsequential. The government is protective of children of such age. In fact, even when they give their consent, the law do not recognize such consent because they are not adults. So whether the mother is not pressing charges or the father is not pressing charges is inconsequential. As far as medical reports have shown that they've been either molested, assaulted, sexually abused, whichever word they want to use, has been established. Like the one of 13 years old. Ordinarily, a 13-year-old girl is not supposed to be sexually active. So we don't need the consent of the parent. If they are not careful, the mother might be arrested as an accomplice. If they are not careful, and the government will collect the children from them. Eddie, they've arrested they've arrested Yakonisi. My mom has gone to shop. She has gone to shop because we spoke with police people like we are coming already. We told them we are on our way already, that within 10 minutes that they should just let my mom go, that we are coming. No, all work pẹ̀lú mommy mi báyìí. Like that time, all work pẹ̀lú mommy mi gbé phone fún wọn, bá mi sọ̀rọ̀. Ó ní pé ká gbé àwọn ọmọ yẹn wá. Ó ní ká kó àwọn ọmọ yẹn máa bọ̀. Pé dájú wọn fẹ́ gbé wọn padà lọ sí Ìlọrin láàárọ̀ yìí. Dájú wọn fẹ́ kó wọn padà. Láwọn ọmọ tá ti mọ̀ lẹ́sìn. Mọ́mí mi ṣẹ̀ṣẹ̀ lọ ṣọ́ọ̀bù báyìí ni. I have video of I have the Ariola told your mommy was not. Ariola, hold on. No, they were with her before. Send me. So to you one work. Come and say something in the group. See. I dropped a message now. Oju Abesheri message tí mo send nísìn tí mo kọ hello. Mo ti rí. Kíni. So why you not seeing the message, Ariola? Kò rí o. It's okay. Okay, hold on. Jẹ́ kí n mix àwọn kankan wọ́n sọ̀rọ̀ lọ báyọ̀. So you are adding my number. I can't see anything. Can you see it now? Check now. Can you see a group now? Only please follow me, chat. I am. Ta ló sọ pé òun ti wà ní police station because they send police. Sọ̀rọ̀ lánàá. Òun ló sọ fún apá tí fẹ́ wá arrest mọ́mì wa o. Àárín má worry. Ó yá, ó ti sọ hello sí mi nsìn. Gbogbo nǹkan tó sọ yẹn, all the details of the file, the name, the officer, IPO, send it here. Eddie, I don't put you for inside the conversation too. So she go drop. Mori, ti rí group yẹn lókè already. Yeah. Let her send everything she has there. Timba di pass ọgọtán, you know how we do it. No voice note yìí ṣá. Ṣé èmi ò mọ̀, ó depend o. Voice note èwo ni ẹ? Voice note bàbá tí bàbá send
tọmọ yẹn bọmọ but yẹn ṣe regardless of what happens at Ikosi, ẹ má jà I think it's better we push from another angle because they might be compromised already. I mean the police at Ikosi. Yeah. I will table it to my group guys now. I have 1 or 2 people that works in that department. Some of my baba lawyer colleague. Baba lawyer. Yes, ma. Baba lawyer yóò gbọ́n tán wí. Mo ń gbọ́ yín. Bó lẹ́sẹ̀ bá a ṣe tí wọ́n fi máa castrate àwọn ọkùnrin tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Ẹ rí nǹkan kan ṣe sí wọn. Wọ́n èyí fìyà jẹ wọ́n bá tó wọ́n lẹ́nu. Ẹ̀wọ̀n yẹn tó wà lẹ́wọ̀n. We have special offences courts ní Rosemary Lomotosho ní Ìkẹjà High Court. There is a special court for it. Tẹ́ bá débẹ̀ kò síjọ́ tí ò kì í ṣiṣẹ́. There are a lot of cases tó ń go on. Mommy. Pause. Mommy. Pause. Make you not send the voice note. Mi lágbára. Send ẹ̀ sí kíní náà bẹ̀fẹ̀. Send ẹ̀ síbi tí Eddie wà yẹn ibẹ̀ ni kò send gbogbo ẹ̀ sí. Send gbogbo kíní yẹn sí abẹ̀fẹ̀ má send ẹ̀ sí mi mọ́ sẹ́ gbọ́. Orí mi ti fẹ́ blow. Bàbá jọ bàbá. Mi lágbára rẹ̀. Mi lè máa gbọ́ sẹ́ gbọ́. Èlé cope. I'm with you. Eddie tó kí la máa ṣe ṣé Eddie ó yá ṣé ká fi eléyìí lẹ̀ ṣé mi ká a ní kíní ta ti ń sọ̀rọ̀ ṣéjú àwọn tó wà lẹ́nìbọ̀dì náà tẹ fẹ́ kọ́ mọ̀ nípa ẹ̀ lè fi wọ́n sí. Leave it to me. I will address it then. I will address it and come back to you. Ẹ lọ continue lọ́dọ̀ yín wá jọ yín ìlágbára mọ́. Èmi ò ń ṣe show lọ́jọ́ Friday. Ṣogbọ́ abẹ́fẹ́. Ẹ ṣe lọ́la yín wà bá ń bẹ̀. Abẹ́fẹ́ leave the rest to the WhatsApp group. Ilé gbé bébì kan o. We can't discuss everything in a public space. Leave the rest to the WhatsApp group. ọkọ mi ẹ lè manage. I will be a supporting system to you. Actually, Yakubu, Yakubu manage. You can do it, ọkọ mi. Manage. Ẹ̀sìbẹ̀ni wá gbé mi lélẹ̀ kan, mo ní you can do it. Mo ní kí wọ́n palẹ̀ yín mọ́ kámọ̀ yín tí ń dẹ́rù bá náà ní pé kí wọ́n palẹ̀ mọ́. Ẹ̀yin wá já parí kéèsì eléyìí. Ẹ manage energy yín, ẹ manage strength. So ìyá mi Abẹ́fẹ́ ẹ gbé wá ẹgbọ́rọ̀ yẹn wá ẹ mọ̀jọ̀ kọ́ mi ó sùn ṣẹ́gbọ́n wọn náà bẹ̀rẹ̀ náà rẹ̀ yín rẹ̀. So ẹ lọ yanjú kéèsì yẹn máa gbé bọ̀. Ẹ gẹ́tì ní sí. Tó bá ṣe jẹ́ ẹ bá ní ṣe pọ́kàn bẹ́ẹ̀ mi ṣáájú òdì. Ẹ bá mi wá moderator yín kan tẹ́lẹ̀ fi sínú conversation yẹn. Ṣé mọ̀ pé 8:30 alẹ́ lè mi wà báyìí sí. The next 3 hours mo ti lọ sùn. So èmi ti lẹ́yìn ọ̀kan lọ́dọ̀ mi tí mo ti fi síbẹ̀ náà tó máa monitor ẹ̀ fún látọ̀dọ̀. Ẹ mú kí n fa ìsọ̀, moderator ní kí n fa ìsọ̀, ẹ mú kí n fa ìsọ̀. Ẹ mú èèyàn kan síbẹ̀ kẹ́lẹ̀ mọ̀. Ẹ mú kí n fa ìsọ̀. Ká supervise lọ́nà méjì. Kàlífà kí ló dé wá sáyé sọ pé kọ́ mú kí n fa ìsọ̀. Ẹ ṣe sùúrù, àyànjú kínní báyẹn ni gbọ́mọ̀ sàdúrà fàdúrà rìn lọ́wọ́ sọ wàhálà àtàbọ̀ yín ọ̀dà ẹ mú kábíyèsí báyẹn ẹ hàdí wọn sí. Bàbá lọ́yà dẹ̀. Wọ́n ti lọ. Ojú abẹ, wọ́n wà lórí ọkọ̀. Ọtẹ fẹ́ sọ pé tọ́nu WhatsApp group. Abẹ́fẹ́. Mi ì lọ. Ọtẹ fẹ́ sọ pé tọ́nu WhatsApp group. Mi ì tiẹ̀ lọ, mo wà ń bẹ̀. Ẹ má gbọ́n tí mo sọ tí mo fẹ́ sọ fún yín. Ẹ má jẹ́ kí máà nìyẹn lọ. Bí ọmọ yẹn bó ṣe explain bí wọ́n ṣe ń gbé Sákàrí sí lẹ́nu kò dáa o. Ẹ má jẹ́ ó lọ. Kò dáa o. Tó bá lọ Ọlọ́run ó fìyà jẹ gbogbo wa o. Mo ṣe dé ní ọkọ mi o ẹ má tún Ọlọ́run fìyà jẹ gbogbo wa tó bá fi lè lọ. Ọlọ́run fìyà jẹ gbogbo ẹ má ṣàánú mi jàre. Ọlọ́run yọ wá àní rógun fìyà jẹ ìyá Ọlọ́run ọ̀dà ṣẹ̀gbọ́n kọ́ mọ́ lọ lájọ máa ṣàdúrà. Ẹ try kó má lọ o. Wàláì. Àbí ṣe kéèsì Ìlọrin ni. Bí ọmọ ọdún mẹ́jọ ṣe ń explain bí wọ́n ṣe ń gbé Sákàrí sí lẹ́nu kì í ṣe nǹkan tó yẹ kéèyàn kò ṣe nǹkan téèyàn lè live with o kò dáa o. Tẹ́ bá gbọ́ bí ọmọ yẹn ṣe ń sọ bí wọ́n ṣe jí tí wọ́n máa ní kó máa gbé Sákàrí sẹ́nu àgbàlagbà bàbá àgbàlagbà àti ọmọ ọdún mẹ́jọ kì í ṣe tó dáa o kì í ṣe tó yẹ kéèyàn máa gbọ́ o. Bàbá lọ́yà ẹ ràn wá lọ́wọ́ mo mọ̀ páwọn ará náà ni wọ́n wà ṣùgbọ́n ẹ try lọ́dọ̀ yín pé ẹ mọ̀ kí ìyá tiẹ̀ gé léyìí ká tiẹ̀ gé bí wọ́n gé lóko ni tí wọ́n bá gé oko rẹ̀ tí wọ́n fi ṣe súyà ni tí wọ́n bá tiẹ̀ kéde ẹ̀rí èèyàn kan náà ká ẹ gé lóko ẹ̀rí èèyàn kankan gé lóko náà láti jọ́ ẹ̀ pẹ̀lú bá ṣe ń ṣe kinní yẹn ẹ̀rí èèyàn kan náà tẹ́ tiẹ̀ fi ṣe sáǹpù kan
tí wọn ò fi ní ṣe mọ́ consequence ni ò sí nílùú yẹn kẹwàá rásánà díẹ̀ kẹyìn náà ṣe bí ẹni pọ̀ dájú ní kẹgẹ kẹ ṣe Ọlọ́run kíní yìí ò dáa. ká gé ìwọ̀nba àbí ká gé tán. kí wọ́n gé tán. kan fa tán. pẹ̀lú ṣàyà ní méjèèjì. kí wọ́n gé tán kò sí tí kíní yẹn wà bẹ́ẹ̀ tí ń ṣe. lọ́dà bàbá lọ́yà mo fọlọ́run sí yín o. jẹ́ kí wọ́n gé tán. wọ́n ní àgé tán mo ti bọ̀ ọkọ̀ ẹ̀jẹ̀ gé tán ẹ̀jẹ̀ gé tán. ibi tí penetrate ọmọ ọdún mẹ́jọ tó ń penetrate ilé ìyàgbẹ́ ẹ lọ mo ti send voice. gbọ́ yín gbogbo nǹkan tẹ́ ń sọ ni mò ń gbọ́ mi lọ. mo gbọ́ sára ni. mo ń gbọ́ yín wà pẹ̀lú yín mo ń chat ní WhatsApp group. ẹ̀yin náà ìwé ti dájọ́ mo ń gbọ́ yín mo ń chat ní WhatsApp group yẹn náà mo ń expect àwọn kankan ń bẹ̀. mo ń gbọ́ yín. ní ìdànù ẹni bàbá lọ́ọ̀yà sí kò sẹ́yìn náà ò lè ṣe jọ́gùn dọ́sìsì ni. ẹ mọ́ tún fi ìyẹn kún ẹ̀ tún bá kéèsì jẹ báyẹn sáà náà gé fúnra wọn ní ṣùgbọ́n wọn tí ó gé ni ọkọ mi láìpẹ́ ibi ọmọ kéèsì ń gbà mí ẹ ti sáré máa dẹ àwọn ẹ ti sáré sọ bọ́ ti gé jọ́gùn dọ́sìsì ni wọ́n ṣe fáwọn ọmọ yẹn. ẹ ń gbà wọn ò tẹran rí àwọn náà ẹlẹ́ran lè pè ẹ bá ràn ẹlẹ́ran tó wà bó ti wọ́n bọ̀ tí wọ́n gé. ṣe mọ̀ pé èèyàn náà ṣe bí ẹni pé wọ́n ṣe mistake ni wọ́n ṣe okó wọn gé ni èèyàn náà wà padà kò yé yín. ok ẹ ṣe mistake gé ẹ ṣe mistake famọ́lẹ̀ bí ẹni pé ẹni yẹn náà ti ya wèrè ẹni yẹn náà ṣe bí ẹni pé òun ti ya wèrè yóò dẹ̀ gé wọn dànù wọ́n dẹ̀ padà sí láńtẹ̀bù. ok nígbà bá gé tán. tẹ́lẹ̀ yìí tí kíní yẹn tí wọ́n bá máa ṣe kíní yẹn padà fún wọn tó jẹ́ pé wọ́n fi wọ́n sẹ́wọ̀n wọ́n jù wọ́n lẹ̀ kíní yẹn ò lè stop o. gígé ni solution báyìí. wàláì. sì kọ́ ti ìgbálẹ̀bọ̀ wọn lórí oko àwọn olórí bù. ìgbálẹ̀bọ̀ kan bíi gígé yẹn gígé tọkọ mi sọ yẹn dàpọ̀ kọ́ mi ní ká máa fa tán pẹ̀lú gbogbo ẹ̀ tí ẹ̀ bá dán sọ́wọ́n bọ́ sì máa ṣe. wàá sì tẹ̀lé sí ní wàá sì tẹ̀lé sí ẹ̀yin bàbá lọ́ọ̀yà yìí. kàlífà la máa gbé wọn lọ tó ti máa gé. ìtẹ́ ẹgbẹ́ mi lọ ti ṣèbí wọn padà sọ pé bàbá Mọ́gàjí ló yanjú ti lọ́rin kì í sí mọ́tàrà bọ̀ǹdé òní sẹ́ẹ̀dì tó padà fọwọ́ ẹ̀ lé bàbá Mọ́gàjí ló padà fọwọ́ ẹ̀ lé ìyá ọmọ ní kábọ̀n pé kábọ̀n dọ́kọ̀ kọ́ bàbá Mọ́gàjí pa àwọn àṣekínní kan báyìí ní ìsìn bá a ti gbìyànjú kẹ́ni yóò lọ ẹ̀wọ̀n tó bá a gbìyànjú bá a ti ṣàgbọ́ agbára kẹ́ni yóò lọ ẹ̀wọ̀n tó wá sí kinní tó tá a tó lọ mú kéèsì ojú yín bí lọ́ọ̀yà ti sọ pé yẹ báyìí ló ń gbà tóun tí ìdáwó tó mọ kọ́ fi ń fún ara tèmi kalẹ̀ pé kí n tọkọ mi tó pé ẹjẹ́ ká tara bọ̀ tá a ṣe ń gbà náà tá a ṣe tá a mú lọ́ọ̀yà lọ́tún ló ṣe káàkiri àbọ̀ Mọ́gàjí ló padà sọ fún mi pé ọlọ́run ṣàánú fún wa ojú ọlọ́run àánú ọlọ́run ní kúrò lórí wa àdúrà bí ẹni tó fẹ́ tọrọ bá àjọ jímọ̀ ṣé kò ní bá padà bá já èmi ò sí ní ìtọ́jú náà lọ ní kéèsì mọ́ ẹni pedophile. bẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ tó yẹ kán máa yanjú nínú fámìlì ọlọ́run ìdí tí ìwà àbàjẹ́ yẹn ṣe ń gbilẹ̀ sí wọn lọ́wọ́ nìyẹn tó fi ń repeat ẹ̀ every time wọ́n lọ ń fẹsẹ̀ lé yanjú ẹ̀ wọ́n lọ ń yanjú ẹ̀ lé ọ̀rọ̀ lé ní kì í ṣe ọ̀rọ̀ ó ìjọba ló yẹ. ebu godma ṣe rí ó ti di normal fáwọn obìnrin Ìlọrin sẹ́ẹ̀ àlọ́ ń bá ojú abẹ fà ń bíbí ìbáyìí lọ́jọ́ òní ìjọ yẹn pé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ obìnrin ìyá èèyàn bóyá ó ti ṣẹlẹ̀ sóhun rí. ẹ bá wọ ẹni yẹn dáadáa báyìí ìyàwó sàrà ni wọ́n fi ṣe. wọ́n ránṣẹ́ ìyàwó ẹni tí wọ́n sọ yẹn gan-an ní ebu god ẹni tó sọ yẹn gan-an lọ́kọ́ fẹ́ ba kéèsì ẹ̀jẹ̀ máa lọ́wọ́ tó ti kọ́kọ́ lọ ń price àbọ̀kọ̀mí àbí sẹ́wà sá parọ́ ni ẹni yẹn gẹ́gẹ́ ló fẹ́ bá kéèsì jà mọ́ lọ́tọ́ tó ti lọ ń price lẹ́yìn ọlọ́dẹ̀ ń gbàgbẹ́yìn pé kájọ kan fòun sí òun máa take care up òun ní bọ̀dá kan tó ń ṣe ní dànkàrú wa bọ̀dá kan tó pọ̀ lọ́wọ́ pa gbọ́n Boko Haram wọn kì í fi kéèsì báyẹn ṣeré àtọ̀fẹ́ torí ìbọlé kọ́ balẹ̀ gbówó tí ó fi lọ sanwó ṣọ́ọ̀bù títí ẹ̀ ni. owó tí ó gbà ní kọ́kọ́ wá. Ọlọ́run á mú gbogbo wọn irú ọ̀rọ̀ ìjọba because tí wọ́n bá ti rí èèyàn méjì mẹ́ta fi jófin àwọn yòókù wọn á ti okó wọn wá sọ̀rọ̀ àmọ́ ìgbà tó jẹ́ pé wọ́n lọ yanjú ẹ̀ ní ilé. ẹ bá pa táàpù ẹ àwọn adájọ́ lọ́ọ̀yà ẹmọjà ọgbà ọgbàgbọ wọ́n ti rìpọ́ọ̀tù ẹ bá pa táàpù. wọ́n ti rìpọ́ọ̀tù ẹlẹ́ẹ̀kejì tí mo jáde rè wọ́n ti gbé wálẹ̀ tẹ́lẹ̀ mo lọ sí wọ́n ti rìpọ́ọ̀tù mi wọ́n ti gbé kinní ìwálẹ̀ tẹ́lẹ̀ mo sì lọ kinní wọ́n náà wọ́n sọ. ẹ power tap kẹ́dẹ̀ jẹ́ ká tún kọ pé a nífẹ̀ẹ́ TikTok ṣe rí pé ńgbà tá a kọ a nífẹ̀ẹ́ TikTok wọ́n ti gbé kinní election yẹn kúrò. àwọn APC ni wọ́n ń lọ àwọn APC èmi àti yín ni bàbá Tinubu èmi àti yín nílẹ̀ ẹ̀rí nǹkan kan ṣe ẹ̀rí ẹni tí ń ṣe bàbá Tinubu ẹ̀yin ní báyìí ẹ lè protect àwọn ọmọ àwọn citizen yín ẹ̀rí wọn protect kò sí kankan tẹ́ ẹ rí ṣe gbogbo àwọn èèyàn wọn ti pa tán ní nọ́ọ̀tì wọ́n ń bọ́ọ̀mù wọn wọ́n ń pa wọ́n dànù
ẹ̀rí nǹkan kan sísà ebi ń pa àwọn èèyàn fúẹ́lì tuntun wọn kò sí nǹkan kan ẹ ti febi pa gbogbo ìlú tán ẹ̀ẹ́dẹ̀ ń sọ pé ń try náà ni we see what we want to do we are trying irọ́ tí wọ́n tẹ́ ń pa látijọ́ ẹ̀ pé àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ti bà nǹkan jẹ́ jìnnà iná là ń gbọ́ láti 1951 dì sí kò sí changes àwọn tó ti wà ń bẹ̀ àwọn past government wọ́n ti dá nǹkan rú it will take them 4 years for them to see kò sí kankan tó change o mò ń bọ̀ má bínú èmi náà mo mọ̀ pé mo ṣe mistake mo ṣe sáré jáde láàárọ̀ yìí bọ́ èyí ṣe tán parí ní ìṣe má bínú o mo kọjá ààyè mi fún eléyìí tí mo ṣe ni bá ti ń bọ̀ lẹ́tàn ní sísọ́gbọ́ ilé sùn ni mo ti gbé kinní yẹn pé kó lọ jí ọmọ èèyàn sì lọ kú mo rí gbogbo àwọn kinní yẹn tán àti àwọn ọmọ yẹn mo ń wò pé èèyàn náà wo ẹgbẹ́ rẹ ọmọ 13 years ń bẹ lọ́wọ́ rẹ ìwọ obìnrin tó bá ti ní ọmọ obìnrin tó bá ti ń gún ọmú tó ti ní ìdí mà bọ́ọ̀sì lọ rì márì mọ́ olórí burúkú nìyẹn ní Nàìjíríà mọ́rì márì mọ́ o wọ́n máa mọ́rì márì táwọn ọmọ tó bá ti ní ọmọ tó ti ń gún ọyàn tó ti nídìí díẹ̀ ẹ mọ́rì márì mọ́ ẹ lọ́ọ́ fi àwọn ọmọ yẹn ṣòfò ní o. ojú abẹ the worst part ni pé káwọn ọmọ wọn tún wá máa ṣàlàyé fún wọn kẹ máa náà fẹ́ lé yín lé ọkọ òfowó ọkọ orí burúkú tó fẹ́ táyé yín fẹ́ bàjẹ́ síbẹ̀ wò. àwọn ẹni òfò àwọn obìnrin òfò kí ló ń fọkọ ṣe ọkọ tó ti bà gbogbo ayé àwọn ọmọ rẹ̀ jẹ́ síbẹ̀ yẹn náà láyé yín ṣe bàjẹ́ tó ni ẹ wá fẹ́ fi ọmọ yín dí ilé ọkọ. pọ̀n ó dẹ̀ balẹ̀ ayé àwọn ọmọ ẹ̀ jẹ́ torí ẹ̀ pọ̀n ọkọ. kí lẹ sọ. kí mákẹ́ẹ̀tì ọmọ àdá pé torí nǹkan ọmọkùnrin tó bí wọ́n sì ń bọ́ nǹkan ní jímọ̀ wọ́n bàrún jímọ̀ tèmi ń lọ. náà lè má ní sọ Yorùbá mi mọ́ sọ jù báyẹn lọ o. ẹ tó bá fẹ́ sọ Yorùbá báyẹn tó pé nǹkan ọmọkùnrin ìsàlẹ̀ ẹ má dá pé wọ́n bàrún jímọ̀ tèmi jẹ́. mo ń bọ̀ ní sùúrù máa. ẹ má bínú ọkọ ìyá mi. ìtọ́ ṣe yọ ni mo ní mo kọ́ fún mi ní 3 minutes sí. abẹ ojú abẹ lọ dá wọn lóhùn ẹ lọ dá wọn ẹ ti tètè jáde láàárọ̀ ẹ tètè jáde láàárọ̀ ju ẹ lọ dá wọn lóhùn. ẹ yàtọ̀ síjọba Kwara kò ní tẹ̀ ṣe yìí ẹ gbé lẹ̀ ẹ bá ń dáná tó mọ ó jẹun kó gbádùn ààrẹ láàárọ̀ ẹ̀yin educate bí báyìí ṣe ẹ̀yin àtijọba Kwara báyẹn ẹ ti ń ṣe bí àwọn ìjọba Kwara. ẹ wo ẹ̀yin APC ẹ̀yin ọkùnrin Kwara ẹ máa gbọ́ àwọn tí mo ẹ̀yin ni màá bá fà lọ́dọ̀ ìkọlẹ̀ APC Tinubu. Me, we are in it together. Tinubu, APC, President Government, àti ìjọba Kwara, ẹ̀yin ni ẹ dáràn lọ́wọ́ mi. Ògùn yóò lè mú mi, ẹ bá lọ sẹtírà ọmọ àfáàlì mi náà. Ẹ bá lọ sẹtírà mẹ́wàá, kẹ́ lọ́ mọ̀ ń sa ògùn sí mi. Mo tan máa yín o. Mo tan máa yín o, kò lè mú mi o. N bá jáde, èyí máa jáde láàrin 5 minutes, ìwọ̀n àfi máa sọ̀rọ̀. Ṣẹ́gbọ́ tí n bá ti ní free time 5 minutes mo ti ní ìjà ó dàbọ̀ mo ti gbọ́ ó dàbọ̀. Thank you everybody. ogun tó wà ń bí ogun lọ bọ́dà id. èyí náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sílẹ̀ tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí i títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.